Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí a bá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ. Ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀ ọ̀rọ̀, ẹ̀làbọ̀ yẹ, ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Àsìkò tí mo jí tí mo lè ṣe ṣóò ni mo sáré ṣe yìí. Mo ti rí fídíò yẹn láti ìrọ̀lẹ́. So ìgbà tí mo rí fídíò yẹn, ó yẹ kí n ṣe, mo fẹ́ ṣe program lé lórí ṣùgbọ́n mo 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 ti sùn. So mi ò lè ṣe program yẹn. So mo wá, nígbà tí mo tají nsìn, mo wá wò pé ó yẹ kí n ṣe kí n tó padà lie down. So àwọn kan náà lè ti rí fídíò yẹn, ìyẹn Shehu Rasheed tó wà nílùú Ìwó. Òun ló ṣe program tó sọ pé ó tún ti bo ẹnu àtẹ́ lu oníṣẹ̀ṣe. Àwọn kan máa wá sórí péèjì mi wá ní èmi ń bá ọba wá ní mò ń sọ̀rọ̀ sọ́ba Ìwó torí pé ọba ó jẹ́ Muslim. Gbogbo ọba tí mo máa ń praise lórí péèjì yìí, Muslim ló pọ̀ jù nù wọn. Ọba Onírù Muslim ni. Kò tí wọn declare ara wọn pé oníṣẹ̀ṣe ni wọ́n, bọ̀ wọ́n ń gbé ṣẹ̀ṣe ga. Ọba Elégùṣì Mùsùlùmí ni. Ọba Èkó Ridwan Akiolu, bàbá, àwọn yẹn tẹ̀tí ṣé àwọn kí lẹ fẹ́ sọ fáwọn yẹn kò lè yé wọn mọ́ torí pé wọ́n ti dàgbà. Muslim ni wọ́n. Gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, Oníbà Ẹkùn, majority of them, they are Muslim, Christian, but wọ́n wà lórí àpèrè baba ńlá wọn. Wọn ò dẹ̀ sọ pé báwo ni tìṣẹ̀ṣe ṣe jẹ́. Wọn ò dẹ̀ jáde kó máa bu ẹnu àtẹ́ lu nǹkan tó sọ wọ́n di ẹni àpésìn. Because nǹkan tí Shehu tó lòun ṣe yìí, this man ó reprogram wa onto destruction. Nǹkan tó ń ṣe nìyẹn. Ìbọ̀dè ló gbà fún wa. Yeah. And that is the reason why tó jẹ́ pé a gbọ́dọ̀ máa debunk ẹ̀ to set the record straight. Yes. Tó bá ti sọ kọ́tọkọ́tọ ẹ̀, a ní láti jáde láti counter nǹkan tó sọ. Ó máa wà lórí record pé ńgbà tí lágbájá sọ báyìí, èèyàn kan sọ báyìí, but tí ẹni téèyàn bá ń sọ̀rọ̀ tí ò rẹ́ni kankan fún ẹ lésì. So ẹni yẹn ẹni tó ń sọ̀rọ̀ tí ò sẹ́yàn tó ń fún lésì yẹn, ọ̀rọ̀ yẹn náà máa wá lò against yín lọ́jọ́ iwájú because ìgbà tó ń sọ kò sẹ́ni tó sọ fún pé kò rí bẹ́ẹ̀. Kò sẹ́ni tó sọ pé kò rí bẹ́ẹ̀. So and that's why ẹ rí pé a ní problem sin. We have problem with our history now. Kí ló fà á tá fi ní problem pẹ̀lú history wa ni pé nígbà tí wọ́n kọ̀tàn fún wa pé àwọn bàbá wa wá láti Mẹ́kà, wípé wọ́n lé wọn ní Mẹ́kà ni, wípé wọ́n fi ẹbọ wọ́n fi ba Mẹ́kà jẹ́, pé ìgbà t'Ànábì Muhammad wá tó gba ìmísí, ó wá lé Odùduwà àti àwọn gúrùpù ẹ̀ kúrò ní Mẹ́kà. Gbogbo wọn wá sá kúrò ẹ wá dúró Mẹ́kà lọ́hùn o. Wọn ò dúró ní Ethiopia, wọn ò dúró ní Egypt. Odùduwà fi 90 days ó fi dé Ifẹ̀. Ó dẹ̀ fò báyìí, ó gbádé àrè sórí tí wọn kì í dádé, wọn dé radé ẹ̀ ní Mẹ́kà. Ó dẹ̀ láǹdì nífẹ̀. Okay, ẹ wo generations tí wọ́n ti fi history yìí mislead, tí ò lè sẹ́ anybody tó counter. But ìgbà tá máa padà gbọ́, wọ́n ní pé ìgbà tí ṣe lọ lùgáàdì ni ní ọdún tó ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ ẹlẹ́pẹ̀ àti ọ̀rọ̀ ṣàkárìgbò tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ajé. So nígbà tí Adéyẹmí Alówólódù tó wá sọ fún wọn pé ẹ mọ̀ pé ẹ̀wọ̀n nígbà tí ọba Adéyẹmí tó send ọ̀pá àṣẹ, àwọn yẹn sọ pé ọba Adéyẹmí kọ́ ló fáwọn ládé, kò ní àṣẹ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn. So Adéyẹmí wá sọ fún òyìnbó yẹn pé òun ní bàbá nílé Ifẹ̀, ẹnìyẹn gangan tí wọ́n fi wá lọ sọ́dọ̀ Ọọ̀ni Síjú-Adé àkọ́kọ́. So after tí wọ́n dọ́dọ̀ Ọọ̀ni Síjú-Adé àkọ́kọ́, àwọn òyìnbó padà wá gba history. Wọ́n náà lọ sọ́dọ̀ Ọọ̀ni Síjú-Adé,
ó sọ history fún wọn. Wọ́n tún lọ sí ọ̀dọ̀ ẹjọ́ ẹ bá wa share ètò yìí kí n ṣe pé kẹ́kọ̀ọ́ máa wò ẹ máa bá wa share ètò ẹ máa bá wa share Facebook ti restrict wa but ẹ̀yin lẹ lè jẹ́ kí ètò yìí lọ because tẹ́ ẹ bá encourage mi ní ṣètò mọ́. Màá kúkú máa kọ màá máa kọ́ lẹ̀ bí mo ṣe ń kọ́ yẹn. If you don't encourage me to be doing because tí bá kọ nǹkan mo ní more viewers mo ní more response but for me to take my own time tó yẹ kí n fi sùn láti máa wá fi ṣe education program tí ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń wò náà tí ẹ̀ ní bá mi share kò dáa náà kò dáa rárá so Facebook fún mi ní restriction méjì normally Facebook ò ní distribute ètò mi so ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wò lẹ lè bá mi share tẹ́nì kọ̀ọ̀kan bá mi share 10 times kó pọ̀ jù torí pé nǹkan tá à ń sọ a fẹ́ kí àwọn èèyàn ní ìtúsílẹ̀ ni we want to liberate people so we want to liberate people and if we want to liberate people I am doing something you guys are also you need to support and help yes ẹ ní láti support láti help otherwise mi ò ní ṣe live video mọ́ o focus be anything because tí bá fẹ́ máa ṣètò tí mo fẹ́ pẹ́ tí bá bẹ̀rẹ̀ ètò ń sìn kí èrò ya dé I know this mo mọ irú àwọn nǹkan tí mo lè ṣe lórí social media mo have been on social media for long mo dẹ̀ mọ irú nǹkan tí ẹ pé tí n bá bẹ̀rẹ̀ if I start it that people will rush come to my page yes but à ń ṣe léyìí torí ọjọ́ iwájú to save our generation so as I was saying nígbà yẹn wọ́n ní pé òyìnbó yẹn padà wá gba history ó lọ sí ọ̀dọ̀ Àràbà Ilé-Ifẹ̀ ó dẹ̀ lọ sí ọ̀dọ̀ ọba Ifẹ̀ ńgbà yẹn ó gba history yẹn but wọ́n kọ tàn yẹn sílẹ̀ but wọn ò jẹ́ kán tíṣì wá ní school so gbogbo wa dàgbà láti ríra wa bíi Lárúbáwá do you know the meaning of the reason for that history program our kings so that they can be Muslim nígbà tó bá sọ pé àwọn bàbá yín kúrò ní Mecca then àwọn ọba wa náà wọ́n lè máa jà fún nǹkan tí kì í ṣe nǹkan tiwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ṣéhù ń sìn nìyẹn so but ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ orin Benny Lynn. so ayé ò ní ṣe mí ẹni tí ayé ń ṣe òun ló máa kúrò nílùú ẹ̀ ẹ rí wọ́n ṣe construct òkúta tó ńlá yẹn ẹ rí pé wọ́n ṣe òkúta yẹn bí ojú òbò ìbẹ̀lẹ̀ ti rí pé ìwà ìbàjẹ́ ká máa lá òbò ká máa ṣe gbogbo ọ̀dọ̀ àwọn pípù yìí ló ti wá
so a ti rí gẹ́gẹ́ bí norm lénìí o, but it's not our culture. Ẹ rí pé borrowed culture ni. Ẹ rí bọ́n ṣe òkúta yẹn, wọ́n wá kun abẹ yẹn, ẹ máa rí pé wọ́n máa ń paint òkúta yẹn, wọn ò lọ́pọlọ. Ǹjẹ́ kò yẹ kán béèrè pé kí ló dé tán ṣe ń tukùn? Tó bá yẹ pé lóòótọ́ ni Allah ló gbé kinní yẹn, even a ti show fídíò bọ́n ṣe construct òkúta yẹn gan, tí wọ́n purọ́ fún wọn pé òkúta yẹn sọ̀kalẹ̀. Wọ́n á kun òkúta yẹn, tán bá máa kùn ní dúdú bọ́n ṣe ń maintain ẹ̀, wọ́n á tún wá máa kán ọ́ìlì sí. Àwọn òpònú wọn máa sá láti Nàìjíríà, wọ́n á lọ máa lá òkúta, wọ́n á lọ máa kẹnu bòkúta. Tó bá wá dé, wàá wá máa bu ẹnu àtẹ́ lu nǹkan tó sọ ẹ́ dẹni àpésìn, tó sọ ẹ́ dẹni iyì, tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ who are you tí ò bá jẹ́ pé o jẹ́ ọba. So nǹkan tó wá sọ ẹ́ dẹni iyì, tó sọ ẹ́ dẹni ẹ̀yẹ yẹn, ìyẹn ni kó wá sọ pé kó parẹ́, ìyẹn yẹn ló ń rí dínkù. Ìyẹn yẹn ló wá ń rí dínkù. Mo béèrè question kan, àwọn ọmọ Ọ̀yọ́ ń ṣépè fún mi. Mo ní bo ni burial site àwọn baba ńlá wa tó wà lọ́yọ̀ọ́ ilé wà. Many people máa ń rò tá bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́, tá bá ń sọ pé bo ni burial site àwọn baba wa tó wà lọ́yọ̀ọ́ ilé wà, we are not talking about Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ Àtìbà is just an offspring of Ọ̀yọ́ ilé. Ọ̀yọ́ Àtìbà, mi ò regard Ọ̀yọ́ Àtìbà gẹ́gẹ́ bí Ọ̀yọ́ ilé. It's an offspring. Ara àwọn tó kúrò lọ́yọ̀ọ́ ilé ló tẹ Ọ̀yọ́ Àtìbà tó. Bóyá ọmọ ọba ní Àtìbà tó wá tẹ Ọ̀yọ́ ibíbà ìdó, ìyẹn ò ń ṣe Ọ̀yọ́ ilé, kì í ṣe Ọ̀yọ́ ilé. Because àwọn tó wà lọ́yọ̀ọ́ Àtìbà wọn ń ṣe orò Ọ̀yọ́ ilé. They start their own new orò afresh. So Ṣàngó shrine, the real Tẹ̀là Oko, ibo ló wọlẹ̀ sílé ni? Ẹni mélòó ló mọ̀ bẹ̀? Nobody knows. Àjàká tán lóun ni bàbá wọn, ibo lolórí ẹ̀ wà? Gbogbo àwọn ọba tá a sọ́ngbà yẹn, Aláàfin Àjàgbó tí wọ́n lóun ló bẹ̀rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, ibo lolórí ẹ̀ wà? They have been abandoned. Kí ló fà á tí nígbà tí wọ́n fi move wá sí bíbá ẹ̀ tí wọn ò fi lè ṣe writing mọ́? Ni pé they were brainwashed. Wọ́n ti di Muslim. Tó bá dẹ̀ ti gba ẹ̀sìn àjèjì, you have to betray your own land. Yes, ó máa betray, because ẹ̀sìn yẹn máa mú kó dalẹ̀ àwọn baba ńlá ẹ̀. You won't have regard for your ò ní regard fún nǹkan tó jẹ mọ́, fún heritage yẹn. Ìgbà tí mo study Judaism ni mo respect àwọn Jew, and báwọn bàbá wa ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn. Ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn Africans wọ́n máa sọ pé àwọn ni Jew, irọ́ ni wọ́n ń pa. Àwọn Jew yìí náà ni Jew. Because ẹ bá study Judaism, àwọn Jew ní festival kan tó jẹ́ pé Iraq náà ti lọ máa ń ṣe. Ẹ káàbọ̀ bàbá mi Adéwọlé, ẹ káàbọ̀. Àwọn Jew wọ́n ní festival tó jẹ́ pé Iraq náà ti lọ máa ń ṣe. Iraq holidays. Àwọn baba ńlá wọn, tẹ́ bá ka history àwọn kan, Daniel, ṣe mọ̀ pé bàbá wọn Ibrahim gangan, ṣe mọ̀ pé Iraq náà ti bí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian tó ń claim pé Israelite làwọn lé ní wọn mọ̀ pé ọmọ Iraq làwọn. Iraq gan nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ àwọn Hebrew, mo sì máa sọ̀rọ̀ igbó, mo kàn ń ṣe kinní. Iraq gangan òun náà sọ pé Garden of Eden wà. Ibẹ̀ náà láyé ti bẹ̀rẹ̀, torí ibẹ̀ nílùú Abraham. Ukazdin, Bíbélì sọ pé wọ́n ti bí Iraq ló wà. So kí ni mo gbìyànjú láti sọ ni pé ìgbà tí àwọn Jew tí wọ́n lọ ṣe ẹrú ní Babylon, gbogbo àwọn major prophet, minor prophet tá máa ń kà nínú Bible yẹn, most of them were in exiles. Exiles yẹn dẹ̀ ni wọ́n kú sí. Ṣé ẹ mọ̀ pé ó ní nǹkan táwọn Jew lọ máa ń ṣe ní gbogbo ojúbọ yẹn, ibi tí wọ́n sin àwọn baba ńlá wọn sí yẹn di ọ̀la? Ezekiel, gbogbo wọn yẹn, òyìnbó ló sọ wọ́n lé Ezekiel lórúkọ tí wọ́n ń jẹ́ ní Hebrew, but wọ́n á sọ fún yín pé òun ni wọ́n change sórúkọ báyìí. Ó ní àwọn rituals tó máa lọ ṣe ń bẹ̀. Ibi tí wọ́n ní bàbá wọn Terah, ṣe mọ̀ pé Turkey òun ni Terah kú sí. Bàbá Ibrahim tọ́lọ́hun àti Ibrahim jọ gbéra kúrò ní Iraq. Turkey lòun ti kú. Ibi tó kú sí ní Turkey, ó ní rituals, ó ní kíní táwọn Jew lọ máa ń ṣe ń bẹ̀. Tẹ́ bá wá wo population àwọn Jew lénìí,
wọn ò tó nǹkan nínú ayé ṣùgbọ́n torí pé wọ́n di ìṣẹ̀ṣe wọn mú ṣe mọ̀ pé wọ́n pa àwọn Júù ni ọdún àwọn náà ṣe nǹkan tí ò dáa torí àwọn Júù máa ń wà realistic wọ́n máa sọ fún yín pé ikú tó ń pa àwọn yẹn pé ìyà ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wọn ni àwọn jẹ torí pé àwọn baba wọn pa àwọn aboriginal people wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn so ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ yẹn òun ló ń béèrè lọ́wọ́ wọn tó fi di pé wọ́n fi ń pa àwọn náà ó dìgbà tí wọ́n bá ti pa wọ́n pé kí kinní yẹn tó stop ṣe rí pé wọ́n máa ń ṣòótọ́ wọ́n manipulate àwọn bàbá àwọn kò nílẹ̀ wọn ṣùgbọ́n àwọn bàbá wọn lọ pa gbogbo àwọn tó nílẹ̀ wọn gbalẹ̀ lọ́wọ́ wọn so ẹ̀jẹ̀ àwọn yẹn ló wá ń béèrè lọ́wọ́ wọn so kí ni mo ń try láti sọ ni pé ẹ wá rí i pé báwọn Júù ṣe wà wọ́n ṣe kéré àwọn ló ń control ayé because wọ́n ní owó torí pé kí ni wọ́n keep tradition yẹn to the last wọ́n láwọn face a lot of persecutions àwọn Christian pa wọ́n àwọn mùsùlùmí pa wọ́n because àwọn Catholic náà àwọn náà jihad náà ni wọ́n ṣe tẹ́lẹ̀ tẹ́ bá ń gbọ́ nǹkan tó crusade ní òun náà ń pè ní jihad kankan náà ni crusade àti jihad àwọn Yorùbá ọmọ kan tó ń jẹ́ crusade tẹ́ rò pé bóyá kẹ́kọ̀ọ́ kóró jọ kẹ́ máa pàtẹ́ wọn náà lọ ṣe ìyẹn kọ́ ló ń pè ní crusade pẹ̀lú ogun pẹ̀lú kínní ni pẹ̀lú àdá ẹ rí i pé tẹ́ bá wo Christian kínní ẹ rí i pé sword olójú méjì òun ẹ rí i pé sword ni bí idà Ògún yẹn òun ni symbol of Christianity tó bá sọ fún yín pé ẹ máa tẹ̀síwájú Christian ológun ṣàtẹ̀júmọ́ Jésù tó ń bẹ níwá kì í ṣogun ẹ̀mí is physical battle physical ni wọ́n ja ogun gidi ni tí wọ́n para wọn they were killing them wọ́n pa ara wọn wọ́n ń pààyà ara wọn kì í ṣe pé bóyá àti wá sọ di tẹ̀bí ní ṣọ́ọ̀ṣì tàbá lọ sí ṣọ́ọ̀ṣì ara nǹkan tí ibi tá a ti ṣera lọ́nà nìyẹn àwọn ni ẹ máa tẹ̀síwájú Christian ológun ṣàtẹ̀júmọ́ Jésù tó ń bẹ níwájú wò kínní kan ní Christine ẹ̀wà balógun wá wo àṣìyá Jésù bí ti fẹlẹ̀lẹ̀ ẹ má tẹ̀síwájú àwọn encourage ara wọn láti máa jagun lọ ní. It was a physical battle ojúmọ́ ire ìyá mi it was a physical battle kò kí ń ṣe spiritual put on the whole armour of God has nothing to do with pé wọ́n á ní ká gbàṣíborí ìgbàlà wọ́n á ní ká lọ bíbélì síra wa bíbélì ni a wá sọ di armour no it was a real armour bíi pé téèyàn bá fẹ́ lọ jagun ní ilẹ̀ wa táyàn á wọ bulletproof traditional bulletproof ẹ mọ̀ pé àwọn róòmù náà ní àwọn aṣọ ogun wọn èyí tó ní ó lè tó àfi borí tó yẹ pé tó bá ta torí ìgbà yẹn ọfà náà máa ń lò tó bá ta ọfà lù ẹ́ kò ní wọ orí ẹ̀ òun ni Paul ń sọ fún àwọn tó ń kọ lẹ́tà sí àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kí wọ́n lo armour for we wrestle not against flesh and blood but against the principalities the rulers àwọn nǹkan tó ń sọ ni pé àwọn tó ń rúlu ayé at that time àwọn ló ń refer to the government of the day àwọn ló pè ní spiritual wickedness lẹ́ni àti àwọn èèyàn wá sọ pé demon ló ń sọ he wasn't talking about any demon ó ń sọ̀rọ̀ about the rulers of the world ńgbà yẹn àwọn tó ń rule the persecution tó ń face bí wọ́n ṣe ń pa wọ́n òun ló ṣe sọ fáwọn ọmọ àwọn èèyàn tiẹ̀ pé táwọn náà bá ti ń lọ o tí wọ́n bá fẹ́ lọ kọjá ogun ẹ̀sìn tí wọ́n bára wọn jà káwọn náà wọ armor. But today we have been misled because ní chọ́ọ̀chì tó bá ta bá fẹ́ ṣe kínní ṣe la máa yọ bíbélì báyìí téèyàn kan á nà báìbù téèyàn kan á nà báìbù tẹ̀ máa ní wọ́n yọ àmọ́ báìbù la máa ń pè ní armor of God and Bible is just ìwé lásán ní bíbélì sorry ìwé ní bíbélì ìwé ìtàn ní bíbélì Bible mean book biblos in Greek àwọn ṣáwọn French ló máa ń pè ní bibla ìgbà tí papri ní èdè Egypt ìgbà tí ancient Egyptian language ìgbà tí Bishop Ajayi Crowther máa pè ní book ó máa pè ní bíbélì ó pè ní bíbélì ò ní ìtumọ̀ ìwé ni bíbélì ìtumọ̀ ìwé ni biblos mean book biblos mean book ìwé eléyìí báyìí ní èdè Greek Bible ni because it's book but ó kàn yẹ pé a ti wá tẹ biblos yẹn a ti tẹ̀ mọ́ Christian book nìkan ṣoṣo
ṣùgbọ́n búùkù ni, ìwé ló ń jẹ́, ẹ lọ gúgù ẹ̀, bíblọ́ọ̀sì búùkù ni. Èèyàn kan ní òun ò lè gba nǹkan tí n bá sọ gbọ́ kinní kan I don't care if you like don't believe what I say but àwa ò wá sórí social media láti wá mislead anybody. So ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ Olúwo because kẹ wá sọ pé obìnrin yìí o wọ́n ní mo bias wípé èèyàn kan kọ̀ọ̀kan against Olúkàrẹ́ pé mo jáde pé bàbá 92 pé tó bá di ọdún ìgbà ìtúnu àwẹ̀ nìkan àbí ìgbà ọdún iléyá náà máa ń wé turban ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ṣé Àwùjalẹ̀ àná òwe turban was that was the time ancient ìgbà time àwọn bàbá yẹn ojú dúdú gbogbo wa gan ò mọ̀ pé turban ni àmúkàṣà Fúlàní ni and we all think it was only something so time táwọn bàbá yẹn ti wà brainwash ti kọjá this is the new generation and ibi tí èmi ò rí ibi tó Lùkàrẹ́ ti dìde rí tó mi ti ẹ̀ fẹ́ mo fẹ́ ṣe ṣó yẹn lọ́tọ̀ ni tí kábíyèsí ti lọ bá oníṣẹ̀ṣe jà àbí tó sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe o olórí burúkú nìyí o ẹ má ṣẹ̀ṣẹ̀ mọ́ o bí bàbá ọ̀gbẹ́ni yẹn ṣe ń ṣe ṣé kankan náà nìyẹn they are not the same igi mú ó jìnnà sí orí igi mú ó jìnnà sí orí torí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba òun lolúkàrẹ́ so ẹni tó bá jẹ́ atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba ó yàtọ̀ sí ẹni tó ń struggle tó wá ní opportunity láti dé orí ipò ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ wà nù ẹni tó ti jẹ́ atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba àtẹni tó yẹ pé ó ń struggle ni ó ti lè má rò kanra ẹ̀ bí ọdún 5 sẹ́yìn pé ṣé mo lè jọba ṣá ṣùgbọ́n tí opportunity yẹn wá dé tó wá lò tó débẹ̀ ṣé mọ̀ pé irú ẹnìyẹn tó bá débẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí misbehave torí nǹkan tí ò rò síra ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó ti tọ́ba tẹ́lẹ̀ kó tó jọba ìyàtọ̀ máa wà so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọkùnrin yìí. ká máa bọ òrìṣà tí wọn ní a máa dínkù sáwọn oníṣẹ̀ṣe wọn wá à ń sìn tí wọn ní ká máa bọ òrìṣà tí wọn ní a máa dínkù sáwọn oníṣẹ̀ṣe wọn wá kọ́lá wọn joyè lọ́dọ̀ ni mo fi wọn joyè ṣùgbọ́n ibi tá a ti ní bọ́ra ẹ̀ nítorí pé ẹ máa gbọ́ o ó ní pé ká máa bọ òrìṣà kó máa tako sórìṣà wọ́n ní pé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ ibòmíì ni wáì tó ò ṣe lọ́kàn sọ fún wọn ní Mẹ́kà pé ǹjẹ́ ó dáa kó máa fi epo sí ojú òbò àwáwù tí gbogbo yín lọ ńlá Ájárà tí gbogbo yín lọ ńlá wáì tó ò ṣe sọ fún wọn pé òkè àràfá tó dàbí àtàn àbí ẹ̀yin ẹ̀ tí rí bẹ́ẹ̀ ní fídíò ó dàbí àtàn ṣe rí àtàn tí gbogbo wa máa ń dàdọ̀tí sí yamayama yẹn wọ́n dẹ̀ máa wá ta yín síbẹ̀ bí ẹran bí ẹja wọ́n á wá sá gbogbo yín síbẹ̀ wọn ò kí àbóyẹ kú ìdí nìyẹn táwọn èèyàn ṣe máa ń kú ní Mẹ́kà torí ilẹ̀ yẹn máa gbóná yet wọn ò gbé fóòmù fún yín àwa rí fídíò báwọn ọmọ ọba ṣe máa ń ṣe hajj àwọn ọmọ ọba àwọn ìdílé ọba tó bá fẹ́ ṣe hajj wọn kì í fárun wọn o wọn ò dẹ̀ kì í ṣe hajj wọn ò ń ṣe pẹ̀lú ìyẹn nǹkan tán láwọn lọ ṣe yẹn wọn ò kì í bá ẹ̀yin gbàǹtú ẹ̀yọ̀ wọ̀nyí wọn bá yín ṣe torí gbogbo wọn ni ṣèyíkì àti ṣèyíkà they are all priests ṣèyíkà ni wọ́n máa ń tẹ́ fóòmù sílẹ̀ wọ́n á tẹ́ nǹkan sílẹ̀ fún wọn tó máa sùn sí ajá wọn ọmọ tiẹ̀ ń fún lóhùn wọ́n ní ọmọ ọlọ́mọ ló máa ní kó dé tòrutòru tí ò bá jẹ́ pé Allah yẹn láìkì ẹ̀jẹ̀ tí wọ́n ti mọ̀ yí pé ìgbà tí gbogbo yín bá ti sùn sórí ilẹ̀ gbígbóná yẹn ni ẹ máa lè kú tẹ́ ẹ bá ti kú tán wọn ò ní gbé òkú yín wálé wọ́n máa sin òkú yín sílùú onílùú kí ni wọ́n ń fi òkú yín ṣe kí ni wọ́n ń fòkú olóòkú ṣe nílùú onílùú tí ò bá nídìí ẹ jọ̀ọ́ ǹjẹ́ tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe wa ni àwọn èèyàn wá ń travel wá ṣe kí àwọn tó wá travel yẹn kí ọ̀kọ̀ọ̀kan wá jọ́lọ́run nípè kán wá sọ pé nítorí pé ẹnìyẹn ti jọ́lọ́run nípè o èèwọ̀ ni o kò lè lọ wọn ò lè gbé òkú ẹ̀ padà sí ìlú ẹ̀ o pé bóyá ó gbọ́dọ̀ sin sí ilẹ̀ wa ǹjẹ́ wọn ò ní sọ pé ètùtù là ń fi wọ́n ṣe ṣùgbọ́n ẹ̀yin ní ti ẹni ẹlẹ́ni ẹ máa gbéga ṣùgbọ́n ní titi yín
wàá máa bà á jẹ́. Nígbà tó bá sọ pé kí wọ́n pa ìṣẹ̀ṣe ìran rẹ́, ṣé ìran yẹn òtítọ́ ni? Kí ni ìdánimọ̀ ìran? Ṣèbí òun ni ìṣẹ̀ṣe? Báwọn Muslim àtàwọn Christian bí wọ́n ṣe bà Judaism jẹ́ tó, torí Judaism, àwọn Jew máa ń sọ pé, ọjọ́ kan mo sọ fún àwọn Jew kan, mo ní ẹ̀yin lẹ kó bá wa, mo lẹ́yìn lẹ kó bá wa o, jẹ́jẹ́ làwọn bàbá wa jókòó o, tẹ gbẹ́sìn wa o, tẹ wá da system wa rú. Àwọn Jew wọn ò kú mọ orúkọ mi, Homo náà máa ń pè mí, Homo. Wọn ò lè pọ ọmọ ṣẹ́kẹ̀ okùn, so the first one náà máa pè Homo. Homo, òyìnbó máa ń borúkọ yàn jẹ́. Wọ́n ní Homo, wọ́n níbo ni mo ti rí Jew tó gbé ẹ̀sìn wá bá wa, pé ṣé àwa ò mọ̀ pé kó tó di pé wọ́n wá sọ́dọ̀ tiwa, ẹ̀sìn tí àwọn náà kọ́kọ́ bàjẹ́, ìṣẹ̀ṣe ti àwọn, tradition ti àwọn, òun náà kọ́kọ́ polówó tán kọ́kọ́ bàjẹ́, tán sọ pé kò wà acceptable mọ́, pé Jésù ti fẹ̀jẹ̀ parẹ́, tí Muhammadu náà gbé tiẹ̀ dìde náà tó sọ pé wọ́n ti fi ìmọ̀le, wọ́n ti fi replace àti Christianity o àti Islam àti Judaism báyìí o, wípé ẹ ṣáà rí tí Muhammadu ní kán máa pa wọ́n, àbẹ́ ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ tó ní kán máa pa wọ́n. So kí là ń gbìyànjú láti sọ ni pé but nínú challenge yẹn, àwọn Júù dúró, àwọn kan dúró nu wọn pé bó jẹ́ ikú, bó jẹ́ ni, bí a ṣe máa ń sọ nínú ṣọ́ọ̀ṣì ńgbà yẹn, wá ní kí ló lè yà mí kúrò nífẹ̀ẹ́ ti Jésù, kò máa sí, irọ́ ni wọ́n ń pa o, irọ́ ni wọ́n ń pa o, irọ́ ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ irọ́ ni wọ́n ń pa. Brother kan máa ń sọ ní church wa, ó ní pé kó tó lè sọ pé o bold, ó ní you have to leave your comfort zone. Ó ní nínú Matthew 10, Jésù lòun rán yín gẹ́gẹ́ bí àgùntàn lọ sí ọ̀dọ̀ àwọn ìkookò. Ó ní ẹni mélòó ló lè lọ sí Afghanistan? Go there, tó bá mọ̀ pé yes you are anointed, ó dẹ̀ ṣe lọ sí Afghanistan kó lọ preach wípé ẹ gba Jésù, tẹ́ ẹ bá ti gba Jésù o ẹ máa jóná, kó dẹ̀ demonstrate agbára yẹn. Yes, mo fún prophet Irọ́doyin ní assignment pé kó lọ Afghanistan. Irọ́doyin, mo fún ní assignment pé kó lọ sí Afghanistan, kó lọ Syria, kó ṣe kọ́kọ́ lọ Afghanistan náà, kó ṣe live video. Ìgbà yẹn la máa mọ̀ pé ó lágbára láti lè gbé, àbí mo parọ́? Toró nígbà tó ń lọ Kaaba, ó dẹ̀ pọ́n ló ń gbé álàmì. Kó lọ Afghanistan. Abeg, ok, ẹ jẹ́ ká gbọ́rọ̀. Wọ́n ní ọba balẹ̀ olùkọ́ gbàgbọ́ tó mọ̀ mi bá ń ṣe tó rọrùn ní ilé ìfẹ́ lọ́bọ̀jẹ̀. I'm here to correct. I'm not here to follow. I am a leader. You are leader ni ẹ́. Àìmọye àwọn leader tó mislead àwọn èèyàn. Ṣebí ó ní you are a leader. Bíbélì, Jésù àwọn Christian, ó ní afọ́jú tó bá ń fi ọ̀nà hàn afọ́jú. Sometimes afọ́jú máa ń lead. Afọ́jú ó lè lead. And afọ́jú will now lead multitude. Multitude máa tò sẹ́yìn afọ́jú. So gbogbo wọn á dẹ̀ ṣubú sí kòtò. So pé o jẹ́ leader yẹn, ìyẹn ò mí ìpò mọ nǹkan tó ń sọ. Because reason ni pé tó bá jẹ́ pé Buddhist làwọn Fúlàní lè ní, ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ, ǹjẹ́ irú ẹ̀sìn wo ló bá máa ṣe? Ṣé mọ̀ pé it's a shame fún wa pé Fúlàní ló fún wa lẹ́sìn báyìí? Àbí kí lẹ rò pé Fúlàní? Torí àwọn kan wá ń yí, wọ́n láwọn bàbá wọn kan lọ sí Mali lọ́kọ́, wọ́n nígbà táwọn bàbá wọn kan travel lọ Mali, ìgbà wọn lọ́gbà mọ̀lédè. Ẹjọ́ wọ́n ṣáà lọ gbà wá, àbí ìpọ́n lọ gbà wá? Àwọn wo ló wà Mali? Àwọn òun náà ló padà wá sílùú yín. Ṣèbá àwọn Mali ni. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Àwọn kan máa yí pé kìíní kan, because that they are suffering in inferiority complex. Wọ́n suffer nínú inferiority complex. So gẹ́gẹ́ bí olórí ni ẹ́, àìmọye olórí tó ti ṣì ọmọ, tó ti ṣì multitude, tó ti ṣì wọ́n lọ́nà. Àìmọye olórí. So pé tó bá pé o jẹ́ ọba, ìyẹn ò mí pé nǹkan tó bá sọ ó right. Torí mo wo ṣú ẹ nǹkan tó sọ ńgbà kan pé ọba ni ẹ́. Màá padà lọ wá fídíò yẹn. Oní tó bá fẹ́ polówó ìṣẹ̀ṣe, káwọn oníṣẹ̀ṣe oníkan encourage ẹ. Oní tó bá encourage ẹ, tó bá bẹ̀rẹ̀ sí bá wọn polówó ìṣẹ̀ṣe, yes,
ó ní ṣùgbọ́n ibi tó máa fẹnu ẹ̀ bàṣẹ̀ṣe dẹ́dẹ́ torí ọ̀rọ̀ bàbá torí pé bàbá Ẹlẹ́bù ìbọn ta sí ẹ ó ti sọ kíní ó ti lọ bí ọdún 4 ó ní ibi tó máa fẹnu ẹ̀ bàṣẹ̀ṣe jẹ́ṣẹ́ ó lè mọ̀ pé tó o bá ń sọ àwọn èèyàn á máa gbọ́ torí pé ọba ni ẹ́ ṣé orí èjì pé ọba ń sọ̀rọ̀ ti kọjá ayé ti yàtọ̀ ọba tí ò bá lọ wádìí dáadáa kó wá sórí social media kó máa sọ kátàkátà ọba yẹn máa padà tẹ́ni ọba yẹn máa padà tẹ́ni torí ojú everybody ti ń là ìwọ ò go pẹ̀lú trend nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn ìgbà tá a kéré àwọn ọba tó bá ń ṣe bíi ti tiẹ̀ yìí òun làwọn èèyàn máa ń yìn wá lọ́ba tó mọ Ọlọ́run ṣùgbọ́n ó sì táwọn èèyàn ti mọ̀ pé ṣìgìdì ní Allah ṣé o mọ̀ pé ara inferiority complex tó ní àti personality disorder òun ló ṣe ń parọ́ pé o jẹ́ àrólé Olódùmarè o ṣàtàlùmọ̀ tó ń jẹ́ Olódùmarè bóyá ìwìn mo kàn fi sọ̀rọ̀ mí níwìn ní àwọn Ọ̀rúnmìlà ń pè lá Olódùmarè bóyá ìwìn kan náà ń pè lólódùmarè ṣé wọ́n wọ̀n àbí ọ̀rọ̀ inú igi náà sọ lólódùmarè ṣé wọ́n wọ̀n ṣé o rí pé mùmú ni ẹ bẹ́ yẹn because ó bá nǹkan tí àwọn baba ńlá ẹ sọ ló ń kílèmù pé ó já àrólé ẹ̀ bọ̀ tí àwọn ẹlẹ́bọ tí wọn ò bá pe orúkọ yẹn ìyẹn àwọn Ọ̀rúnmìlà yẹn Ògún Ṣàngó yẹn tí wọn ò bá dá orúkọ yẹn ǹjẹ́ wọ́n máa lórúkọ yẹn lẹ́nu ǹjẹ́ tó wá jẹ́ pé Buddhist ni àwọn Fúlàní kí lè gbogbo yín máa ṣebí bó ṣe ń ágìrún sí pé Allah náà lolódùmarè torí pé ẹ̀sìn tó ń ṣe nìyẹn ó dẹ̀ ti mọ̀ clear torí mo mọ̀ kó wà ó brilliant ó ní you are a fast thinker ó mọ̀ clear àti explain fún ẹ àti fún ẹ ní evidence pé ìwìn ló ń sìn ṣùgbọ́n nítorí nǹkan tó fẹ́ jẹ àti pé ìtìjú pé etí wo ló ń gbọ́ so that's why you are still continue with your plagiarism ò lè work man plagiarism ò lè work so bí pé o jẹ́ leader ìyẹn ò mean pé you can lead right you can be a bad leader o lè jẹ́ bad leader and you can be a good leader but èyí tó ń ṣe ń sìn pé ó bá lórí gbogbo nǹkan so òun try láti manipulate language yẹn yes ọba bá that is authority tó bá jáyé ìgbà táwọn bàbá wa ṣì tó jẹ́ pé ìṣẹ̀ṣe wa strong irú wọ́n á ti ṣí mọ́lẹ̀ fún ẹ wọ́n á ti rán ẹ kúrò nílùú pẹ̀lú pé ọba bá láyé àtijọ́ wọ́n ń lé ọba kúrò lórí oyè ọlá colonial ló ń jẹ yes pé ọba bá wọ́n á mọ́lẹ̀ náà máa fi sìn ẹ́ jáde kúrò nílùú wọ́n á bá níṣì ẹ kúrò nílùú àwọn afọbajẹ ọba bá ṣùgbọ́n ọba ní check and balance nínú tradition wa ọba bọ́ba ṣe bá náà ni ọba ní check and balance àwọn kan wà tó jẹ́ pé àwọn ló balance ọba tán lè yọ ọba dànù láyé àtijọ́ wọ́n á dẹ̀ wọ́n á yọ nìyẹn tọ́ba bá sọ pé báwo ni tí wọ́n ṣe jẹ́ wọ́n á yọ ọba yẹn gbogbo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba agbára yẹn lọ́wọ́ wọn bíi 1999 constitution ni 1999 constitution tí wọ́n sọ pé kán change òun ni ò jẹ́ kí àwọn afọbajẹ so ní agbára mọ́ bíi ti tẹ́lẹ̀ òun ló gbé gọ́ọ̀mẹ̀ntì agbára gọ́ọ̀mẹ̀ntì ló increase àwọn pé military ló ṣe agbára military òun ló increase ẹ̀ despite that wọ́n sì lé ọba kan lọ lẹ́kìtì níjọ́sí bẹ́ẹ̀ ni bàbá mi ọba kan wọ́n ìṣòro lẹ́kìtì recently lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà ni wọ́n lé dànù so pé ọba bá right yà ágí o ìyẹ̀bí nǹkan tó fi ń pè yín lọ́ba nìyẹn ọba náà ni ṣùgbọ́n ọba ní check and balance láyé àtijọ́ tọ́ba bá mess up ní òde Ọ̀yọ́ Mèsì á lè dànù àbí wọn ò ní lè dànù wọ́n á lè dànù náà so what are you saying pé ọba bá so tọ́ba bá ti bá ìyẹn wá ní pé kí ọba máa sọ̀rọ̀ tí ò mọ́gbọ́n dání káwọn èèyàn dẹ̀ máa pàtẹ́wọ́ fọ́ba yẹn ẹ jẹ́ ká gbọ́rọ̀. The leader that changes things. If you become a leader and you cannot change anything for better, you are not a leader, you are still a follower. Àwọn ọba tí a bọ́ sípò tí a tún ṣe àti wọn lẹ̀ ìtàwọn balẹ̀ àwọn máa modernize it. Culture definitely is culture.
passion. So ó ní pé leader máa ń change nǹkan tí ò bá dáa leader can improve on it, leader can change it. Àbọ̀rọ̀ ìyá mi, Eunice. Yes, but leader ò kì í ba nǹkan tó bá fi ṣe ìṣẹ̀ṣe ìlú, a good leader doesn't destroy it. Tó bá tẹ̀ jẹ́ pé o ò sí láyé nígbà tí Queen Elizabeth jọba, wọn ò tí ì bí ẹ. Wọn ò tí ì bí ẹ, wọn ò tí ì bí àwa nígbà tí Queen Elizabeth jọba. 70 years on the throne, wọn ò bí wa o. So ojú ẹ ò fọ́ orígbà tí King Charles jọba. Bàbá ńlá Charles òun ni King James tó kọ Bíbélì, tó tún Bible kọ. Bàbá ńlá ẹ̀ ni. Ò bá wọn tán. Ó ní owó, kò sí Bíbélì tẹ́ bá rà láyé yìí. Ẹni Bíbélì tí wọ́n bá ti ṣe, yàtọ̀ sí bóyá eléyìí tán bá wá ṣe ní Nàìjíríà báyìí tí wọ́n lọ tẹ̀ ní kinní. Ó ní commission tó ń lọ sí Church of England. Torí Church of England òun ló jẹ́ kí wọ́n lè change Bíbélì sí gbogbo èdè lénìí. Bàbá ńlá Charles òun ló approve King James version ní 16th century. Ìgbà tí wọ́n fẹ́ fi Charles jọba, ìyẹn Ṣàlí, ẹ jọ̀ọ́ ṣé wọn ò lọ gbé Stone of Destiny wá láti Scotland? Torí Scotland náà ti bẹ̀rẹ̀ sí ní jọba. Ṣé ojú ẹ fọ́ o ríran? O ò rí pé wọ́n lọ gbé Stone of Destiny tí wọ́n pè é. Kí nìdí tó ṣe jẹ́ pé Stone of Destiny yẹn òun ni wọ́n gbé ọba yẹn lé lórí? Tọ́ wá gbé adé baba ńlá ẹ̀, adé baba tí baba ńlá ẹ̀ ti dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wá sí wọn ò dé adé ìṣẹ̀ǹbáyé o. Wọ́n gbé sórí ẹ̀. Archbishop of Canterbury ó wá ó kúnlẹ̀ síwájú ẹ̀. Ìwọ dọ̀bálẹ̀ fún imam. Ó ní orí ẹ̀ ru débi pé ó dọ̀bálẹ̀ odindi ọba níwọ ọba tó wọ pẹ̀bí tán ló lọ̀sẹ̀ mẹ́ta nípọ̀bí. Ó dẹ̀ fi àyà kanlẹ̀ báyìí ó ṣèwọ̀. Ó dọ̀bálẹ̀ níwájú imam. Wọ́n dẹ̀ ní ká máa pàtẹ́wọ́ fún ẹ. Archbishop of Canterbury. Gbogbo wa la rí fídíò. Lẹ́yìn tí wọ́n parí gbogbo nǹkan, nígbà tó tún ṣe coronation yẹn, ó ní sí nǹkan tí wọ́n ò transmit. Wọ́n pa non time yẹn, wọn ò jẹ́ ká rí. Àwọn British, mi ti ẹ̀ fẹ́ sọ̀rọ̀ Pope báyìí bàbá, ọ̀rọ̀ ọba yẹn gan, ṣe bá ọba ló pera ẹ̀, ọ̀rọ̀ ọba yẹn gan ọ̀rọ̀ ọba, ṣe bá àwọn England àwọn ṣáà ló wá kó wa lẹ́rú, àbáwọn kọ́ ló wá kó wa lẹ́rú. Gbogbo akọ́ la rí ewúrẹ́ tí wọ́n gbé tó fi ń jó káàkiri ìlú, ewúrẹ́ funfun tí wọ́n gbé jó fún Queen. Àbí gbogbo akọ́ la rí nígbà tí Queen lọ. Ìgbà tí Queen lọ tán, ló fẹ́ change nǹkan ni mo ń ṣàlàyé fún ẹ sí o. Torí ọba náà làwọn eléyìí. Ìgbà tí Queen lọ, ẹni tó ru pósí Queen bọ́ì yẹn ó kú. Àwọn òbí ẹ̀ wọ́n nínú àwọn dùn pé ọmọ àwọn ó dàbọ̀ bá kú. Ọmọ ó so military boy ni. Imagine. Kí ló dé tí wọ́n ṣe gbé wúrẹ́ jó kiri ìlú? Lẹ́yìn tí wọ́n parí ríṣùà bàbá Ṣàlí,
ó tún wá lọ sí ilé awo àwọn bàbá ẹ̀ ní Scotland, ibẹ̀ ló ti lọ ṣe Thanksgiving. Eléyìí tó jẹ́ pé lọ́dọ̀ tiwa ń bì wọ́n ti reprogram yín tó jẹ́ pé ẹ lọ sí church, ẹ lọ máa jó, ẹ wá kúnlẹ̀ síwájú àwọn àgùntàn, ìwọ tó ti di ẹni ọba tó bá wọ̀ pẹ̀lú tán bá ṣòro fún, ó ti di ẹkùn á wá kúnlẹ̀ síwájú àgùntàn. ṣe rí pé wọ́n ti bà yé àwọn ọba yìí jẹ́, wọn ò mọ pride, wọn ò mọ, they don't know who they are anymore. And that is the reason tó jẹ́ pé lecture tá à ń ṣe yìí ó máa help next generation. Because àwọn tó bá máa padà jẹ ọba, wọ́n á mọ limitation wọn, wọ́n á mọ pride wọn. Wọ́n send video kan sí mi recently, bàbá Ọbátẹ́jú Oṣó, gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ, wọ́n ní kí n gbọ́, mo ní mi ò lè ṣe show fún Ọbátẹ́jú Oṣó. Reason ni pé Ọbátẹ́jú Oṣó now should be in his 80s. And àwọn bàbá yẹn nǹkan tó ti kó sọ́pọlọ wọn láti kékeré ni wọ́n ń ṣe. So even if we are making show, kò sí probability pé somebody like them wọ́n lè change. So and àwọn next generation, àwọn là ń fẹ́ kí wọ́n go into that mess anymore. Kán mọ nǹkan tó ń jẹ́, kán dẹ̀ mọ̀ pé ìṣẹ̀ṣe wọn ó wà òkè. Ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ ìtàn ká tó. mo ti wọṣọ tó jẹ́ culture lèmi máa ń gbéga, culture and tradition, but when it comes to worshiping, I will never compromise Olódùmarè. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, culture and tradition, ó ní culture àti tradition ló ń gbéga. Oyèwálé Olúfẹ́mi Àbọ̀rọ̀àbọ̀yè, ó ní culture àti tradition ló ń gbéga pẹ̀lú aṣọ. Ẹ jọ̀ọ́ kí ló ń pè ní culture? Ṣáṣọ ni wọ́n ń pè ní culture ni? Culture precede aṣọ wíwọ̀. Aṣọ wíwọ̀ came. ṣé àwọn Britain wọ́n ti ní culture wọn kí súùtù tó dé? So nǹkan tó pè ní culture tó lóun gbéga ń sìn, ìyẹn modern style, aṣọ tó wọ̀ yẹn, aṣọ tó wọ̀ yìí. àwọn ọba tí wọ́n bọ́ sípò tí wọ́n tún ṣe nǹkan tí. So aṣọ tó wọ̀ yìí, aṣọ tó wọ̀ yìí 400 years ago, 200 years ago gan, àwọn baba ńlá ẹ̀ ò wọ̀ because wọn ò ní machine. wọn ò ní sewing machine. They don't have sewing machine. Ṣé sewing machine ti wà ní? Sewing machine gan ò sí ní Europe as of that time. So tó bá sọ pé culture àti tradition ló ń gbéga, mò ń ṣàlàyé o. Because kí ló ń pè ní culture àti tradition? Ṣebí culture and tradition ní ìṣẹ̀ṣe ìlú. Kó tó di pé wọ́n bí Muhammadu ni wọ́n ti ń lá òkúta ní Mẹ́kà, ni wọ́n ti ń tawaf. Gbogbo kinní yẹn làwọn olówó Èkó, àwọn MS Baba, wọ́n ti kà á jáde fún wa. They have been doing it. Wọ́n dẹ̀ sì ń ṣe dọ̀la. Even àwọn Muhammed, mo show fídíò yẹn, màá tún lọ wá. Muhammed tó jẹ́ ọmọ ọba Saudi, ó wà lórí òkè Àràfá. Àbọ̀rọ̀àbọ̀yè ìyá mi, màmá mi Erelú ẹ káàbọ̀. Ó ní this is a beautiful tradition. Àwọn nǹkan tẹ́yìn pè ní religion yẹn, tẹ́ ń pè ní religion ní ọ̀dọ̀ wa ń bí yìí, tẹ́ rò pé ẹ̀sìn lẹ̀ ń ṣe, pé tẹ́ bá lọ síbẹ̀ lọ jọ́sìn, àwọn àràbò pè ní tradition. Mo follow Prince Mohammed, MBI ni àbí Mohammed, mo follow ẹ̀, MBS, mo follow ẹ̀. ẹnujọ́ mẹ́ta mi ò kàn ráyè follow ẹ̀ mọ́, torí gbà tí mi ò follow ẹ̀, gbà tí mi ò ta sí, mi ò kí ń wo kíní ẹ̀ mọ́, torí gbà tí mo busy. So mo follow ẹ̀. Ó wà lórí òkè Àràfá, ó wà àtàwọn siblings ẹ̀, ẹ mọ̀ pé bàbá ẹ̀ bímọ tó pọ̀. Wọ́n wá ń sọ pé oh wow, what a beautiful tradition, what a beautiful tradition left by the ancestor. Ọba kíní, kí lorúkọ ẹ̀, ọba Dubai, ibi tí wọ́n ní Muhammadu
inú kéèvù kan tán ní Muhammadu wọ̀ ọba Dubai lọ síbẹ̀ àtọmọ ẹ̀. So wọ́n pè é ní tradition, wọ́n pè é ní heritage, ṣùgbọ́n ìwọ tí wọ́n kó tán lẹ́rù ọpọlọ o ní Olódùmarè ló ń defend. Olódùmarè wo ló ń defend? Because ṣé o rí láti máa manipulate wá pé òun defend Olódùmarè ó wà embarrassing. Reason ni pé number one, àwọn tó dárúkọ Olódùmarè wọ́n ti fún wa ní lay down how to get to Olódùmarè. àwọn tó jẹ́ ikọ̀ àti ìríjú Olódùmarè tó wá láti òde ọ̀run wọ́n ti àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi ọmọ bàbá arúwa wọ́n ti fún wa ní lay down how to get to Olódùmarè. So kò wá ń ṣe Muhammadu ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wa bá a ṣe máa sin Olódùmarè àbá ṣe máa bí nǹkan tó Olódùmarè tá a máa ṣe fún Olódùmarè tó máa fi gba ẹ̀bẹ̀ wa. And people like you, they are hypocrites. Because mo sọ kinní kan kọ́ṣọ̀ ló ń gbéga ìlẹ̀kẹ̀ nínú tradition wa. Àwọn ìlẹ̀kẹ̀ kan wà tó wà sacred tó jẹ́ protection ló wà fún. Kí ló dé tó ṣe ń so lẹ̀kẹ̀ mẹ́sẹ̀ ó ṣe tú? Why tó ṣe ń so lẹ̀kẹ̀ mẹ́sẹ̀? Kí ló dé tó ṣe ń gbé awọ ẹkùn tó ṣe ń gbé lọ sí ṣé kọ́ṣọ̀ ló fi ń promote? Tó fi ń gbé tí ò bá kí ló dé tó ṣe ń gbé lọ tó ò bá gbàgbọ́ nínú pé nǹkan kan wà ń bẹ̀ why tó ṣe ń gbáwọ ẹkùn lọ sí mọ́ṣáláṣí tó ṣe ń gbáwọ ẹkùn lọ? Ṣèbáwọ ẹkùn tó jogún ni táwọn ẹlẹ́bọ ti lò kọjá ó ṣe jẹ́ ìyẹn ló ń gbé lọ mọ́ṣáláṣí why tó ṣe sùlùkè mẹ́sẹ̀ tó ṣe jálẹ̀kẹ̀ lẹ́sẹ̀. Ṣèbí kó tó jọba o sùlẹ̀kẹ̀ yẹn mẹ́sẹ̀ ṣèbí pẹ̀bí náà ti sùlẹ̀kẹ̀ mọ́ ẹ lẹ́sẹ̀ why tó ṣe yọ ìlẹ̀kẹ̀ kúrò. Ó ti rí pé you are just a game player. Ó wá ní àwọn oníṣẹ̀ṣe wá joyè lọ́dọ̀ oyè wo lóníṣẹ̀ṣe wá jẹ lọ́dọ̀ ẹ? Oyè wo? Oyè ìlú lóníṣẹ̀ṣe jẹ. Oyè tó tọ́ sí wọn tó dẹ̀ jẹ́ pé maybe àràbà ìlú ọba ló máa yàn án. Oyè tó tọ́ sí ìlú ni. Oníṣẹ̀ṣe tó fún lóyè bóyá oyè balógun ìlú ẹjọ́ ṣé kìí ṣe oyè ìdílé ẹ̀ ní ṣé wọ́n ló ṣẹ̀ṣẹ̀ wá fún ní ṣó create new oyè ni tó wá sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe o ẹ understand nǹkan tí mò ń sọ ń sìn gẹ́gẹ́ bí ọba ìlú àwọn ààyè kan tó bá ṣòfò tó bá jẹ́ ọmọ oníṣẹ̀ṣe ló máa take over oyè ìṣẹ̀ṣe ìlú ni o ò ní choice ju pé kó o àbí mo parọ́. So ìgbà wá sọ pé oníṣẹ̀ṣe wa ṣé wá create new department oyè pé ṣe àwọn káwọn oyè kan wà tó yẹ pé sí wọ́n lè fún ará ìta bọ́ba gún wà àwọn oyè kan wà bẹ́ẹ̀ yẹn tó máa ń ṣe tó yẹ pé wọ́n lè bóyá wá ọ̀kan lọ́mọ Ìwó all those title àwọn oyè kan wà sacred tó jẹ́ pé ọmọ onílùú nìkan ló lè jẹ́ ará ìta ò lè jẹ́. So èwo wá ní oyè tó wá jẹ́ pé kò wà sacred tó jẹ́ pé new oyè ni tó wá jẹ́ pé oníṣẹ̀ṣe ló wá fún ní oyè yẹn. Ó tún wá ń sọ pé àwọn ọba kan wà ìgbà tí wọ́n dé orí àpèrè tán yẹn wọ́n wá ń ṣe àìṣe àti tí wọ́n mọ̀ pé ó lọ sí ìgbà tó lọ Mẹ́kà ó sọ ń bẹ̀ ó ní ó máa pa oníkan tó wà dúwà fún ni pé láti pa ìṣẹ̀ṣe rẹ́ oníkódà àwọn ọba mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ oníwọ̀n láìkì ẹ̀. Àwọn ọba yẹn àwọn ni wọ́n ń pè ní ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe wọ́n ń ṣe ọmọ atoko wá balẹ̀ jẹ́ ọmọ atoko wá balẹ̀ jẹ́ òun ló máa délé bàbá ẹ̀ tó máa sọ pé nǹkan tí wọ́n ń ṣe nílé bàbá òun pé kó parun. Bẹ́ẹ̀ ni my honorary chieftaincy bẹ́ẹ̀ ni bàbá mi oyè ìdílé. So ọmọ atoko wá balẹ̀ jẹ́
ọmọ atoko wá balẹ̀ jẹ́. Àwọn bàbá wa ní èdè mo mà láìkì àwọn bàbá ńlá mi o. Mo mà láìkì àwọn bàbá ńlá mi o. Ọmọ atoko wá balẹ̀ jẹ́ òun ni ò kì í preserve heritage bàbá ẹ̀. Wá ní pé eléyìí o ọmọ atoko wá balẹ̀ jẹ́ ni o. Ṣùgbọ́n wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe bí olórí Ashley. Mo ì máa ṣe ṣòfò oore yèyé o. Mo ṣe dárúkọ obìnrin yẹn kankan dẹ̀ wá. So ìyàtọ̀ wà láàrin ọmọ atoko wá balẹ̀ jẹ́ àti ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe. So pé èèyàn jẹ́ leader, ó lè jẹ́ leader ń sìn kó jẹ́ atoko wá balẹ̀ jẹ́ ni ẹ́. Àbí mo parọ́ mọ́mì mi, àbí mo parọ́ ẹ̀yin dádì mi, ẹ̀yin ọmọ tẹ́ ń wò mí lórí program. Leader lè jẹ́ atoko wá balẹ̀ jẹ́ náà. Leader lè jẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe. That's why mo máa sọ pé I will still keep repeating. Bẹ́ẹ̀ ni mà, ó yàtọ̀. So as I was saying, nínú Bible, wọ́n ní Josiah was 7 years old ìgbà tó jọba. Wọ́n ní ṣùgbọ́n àwọn the king, even àwọn tó ń pè ní king yìí ní Israel, tẹ́ bá lọ wo history wọn, ṣé mọ̀ pé wọn ò ládé? Wọn ò ládé o. Àwọn olórí náà kàn pè ní king, ṣé mọ̀ torí pé àwa ò understand àwọn bàbá wa wọn ò gbédè, wọ́n kàn tú gbogbo kinní yẹn. Wọ́n kàn tú gbogbo kinní yẹn ni. Wọ́n ní so ìgbà tó jọba tí àwọn predecessor ẹ̀ wọ́n náà ti bà temple jẹ́. Temple ò kì í ṣe church, ojúbọ náà ń pè ní temple. Ojúbọ ló ń jẹ́ temple. Kíní tí ó fẹ́ máa ṣe bákan. Ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ṣì ń gbọ́ mi ṣá? Èrò ṣáwọn èèyàn ń gbọ́ mi báyìí. Ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ṣé àwọn èèyàn ń gbọ́ mi? Mi ò mọ̀ bóyá wọ́n ń gbọ́ mi báyìí o. Kíní yìí fẹ́ máa ṣe bákan. Ojúbọ ló ń jẹ́ temple. Wọ́n ló kó àwọn àwòrò-ṣàṣà tá bá fẹ́ sọ lédè wa. Ẹ ṣé. If you want to say it in our language, àwòrò-ṣàṣà náà máa pè é. Wọ́n ló kó wọn jọ wípé kí wọ́n lọ clean temple. Ẹ ṣé bàbá mi. Ó kó àwọn àwòrò-ṣàṣà jọ pé kí wọ́n lọ clean temple. Kí ló ń jẹ́ temple? Ojúbọ ló ń jẹ́ temple. Temple ò kì í ṣe ṣọ́ọ̀ṣì. Tẹ́ bá dé temple, ibi tó ń pè ní temple wọ́n máa ń gbé ère síbẹ̀. Gbogbo wọ́n ṣe brainwash wa nìyẹn nínú Yorùbá Bible, wọ́n kọ temple síbẹ̀. Àwọn colonials nǹkan tí wọ́n bá ti fẹ́ kẹ́ ẹ understand, òun ni wọn kì í bá ń change. Wọ́n máa sọ wọn ò ní fún ní èdè yín. They won't give that language your own. Bírú àwọn áńgẹ́lì ò nítumọ̀. Jesus tẹ́ ṣe ń jí Jésù, you are still saying the same thing. Àwọn Latin tó bá fẹ́ pe Jesus Jésù náà máa pè é. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lè ní báyìí torí pé Jésù yẹn ti dàbí èdè yín. Ẹ ti rò pé Jésù yẹn rò pé èdè yín ni Jésù. It's not your language. Nígbà tó fẹ́ ṣèǹjì Muhammadu, wọ́n sọ Mohammed, wọ́n allow yín láti máa pè ní Muhammadu. Ó dẹ̀ pé wọ́n láwọn
Mali ló máa ń pe Muhammed ní Muhammadu, àwọn ará Mali. Ó dẹ̀ pọ́n ní Muhammadu náà máa ń pe Muhammed, àwọn ará Mali. So ìgbà tí wọ́n dẹ̀ dé sọ́dọ̀ yín náà wọ́n bẹ̀rẹ̀ sí ń pè ní Muhammadu fún yín. Muhammadu yẹn wá look like èdè yín, òun làwọn kan ṣe sọ pé Muhammadu o ipe mo ti rí professor lẹ́ni tó sọ kinní yìí fún mi o, professor ló sọ fún mi pé ṣé mi mọ̀ pé ọmọ káàárọ̀ àjíire ni Muhammadu ni, pé wọ́n twist ìtàn yẹn ni, pé ìran wa ni Muhammadu ti jáde. Mo wá ní báwo ni Muhammadu jáde níran wa, kò dẹ̀ sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà, kò sọ̀rọ̀ nípa Ògún, kò sọ̀rọ̀ nípa Ṣàngó, kò sọ̀rọ̀ nípa Ọya, kò dẹ̀ sọ èdè wa. Ṣe rí báwọn èèyàn ṣe lè ronú bẹ́ẹ̀ yẹn. Àwọn mìíràn ní ọmọ káàárọ̀ àjíire ni Jésù, wọ́n tẹ̀sán yẹn fún wa ní ṣọ́ọ̀ṣì pé Jésù o, ọmọ ìran wa ni Jésù ti wá, àwọn ọmọ ọlọmọ Ísírẹ́lì 12 kìnnìkan. So pé ìdí nìyẹn tí Jésù ṣe pe bàbá àpọ́sù ìyẹn Babalọ́lá nígbà náà tó fi yàn án gẹ́gẹ́ bí àpọ́sítélì ẹ̀, nítorí pé ọmọ Yorùbá ni Jésù, pé ẹ̀là tó wà nù fá yẹn táwọn babaláwo máa ń kì yẹn òun ni Jésù. Ṣùgbọ́n Jésù tá a kà tán ẹ̀là ni Jésù lóòótọ́. Ẹjọ́ ta ni Matthew, ta ni Mark, ta ni Luke, ta ni John, ta ni Peter, ta ni Paul, ta ni Sákéù, ta ni Thomas, ta ni gbogbo wọn nínú ìṣẹ̀ṣe wa? Ta ni wọ́n? Because tó bá yẹ pé lóòótọ́ Jésù lẹ̀là, àwọn baba ńlá wa ló yẹ kó bá Jésù ṣe orúkọ wa dẹ̀ ló yẹ kó máa jẹ́, àbí kì í ṣe orúkọ wọn, lórúkọ ọmọ ni ìjánu ọmọ, ìbò orúkọ wa ló yẹ kó máa jẹ́, kò yẹ kó máa jẹ́ orúkọ Greek àti Hebrew, àbó yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀, kò yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀, kò yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀. So Ṣéwù o promote anything. So aṣọ tó wọ̀ yẹn tó sọ pé kọ́ṣọ̀ ló fi ń gbéga yẹn, ìgbà a mọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé aṣọ híhun àwọn bàbá wa ló create ẹ̀, ṣùgbọ́n aṣọ tí àwọn bàbá wa ń wọ̀ gangan wọ́n máa ń pa kájà ni. Bí Ọọ̀ni ṣe múra yẹn, òun gangan ni àṣà táwọn bàbá ńlá fi sílẹ̀. Eléyìí is a later invention. It's just like now táwọn Britain tó ń wọ súùtù ń sìn, bàbá ńlá wọn ò wọ súùtù, bàbá ńlá àwọn Britain ò wọ súùtù, skẹ́ẹ̀tì ni wọ́n máa ń wọ̀, skirt ni wọ́n kọ́kọ́ máa ń wọ aṣọ kan tó máa gùn báyìí bíi kaba. Ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ń lo skirt, ìgbà tí ṣe mọ̀ pé gbogbo nǹkan improve ni, wọ́n ń lo skirt, wọ́n á dé heart, ìyẹn àwọn bàbá wọn. Àwọn obìnrin wọn ò kí ń wọ skirt nígbà yẹn, àwọn obìnrin wọn á wọṣọ dọrọmi, bíi dọrọmi báyìí ni àwọn obìnrin wọn máa wọ̀, àwọn ọkùnrin wọn á wọ skirt. Tí wọ́n bá ń ṣe nǹkan ìbílẹ̀, ọba wa náà bàbá Ṣàlí àwọn náà sì máa ń wọ̀. Ṣùgbọ́n lénìí most àwọn Britiko kí náà wọ̀, súùtù náà wọ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ aṣọ tó wọ̀ yẹn tó sọ pé òun làṣà. Bó tiẹ̀ jẹ́ pé àwọn àṣà fìlà ti wà bíi àwọn gọ̀bì, àwọn kinní wọ̀nyẹn, but aṣọ tó wọ̀ yìí civilization òun ló improve ẹ̀. Civilization òun ló improve ẹ̀. Òwú tí wọ́n invent, ẹjọ́ tó bá ìgbà tó òwú kọ́kọ́ dé, táwọn bàbá wa kọ́kọ́ ń wọṣọ, aṣọ funfun nìkan náà ń wọ̀, kó tó di pé wọ́n invent aró. Ìgbà tí wọ́n kọ́kọ́ invent aṣọ, that's why tó fi jẹ́ pé aṣọ funfun láṣọ ìṣẹ̀ṣe. Ẹ̀rí pé tó bá ń ṣe most ọdún ìṣẹ̀ṣe funfun náà máa wọ̀. Ẹ lọ já òwú, ẹni tó bá mọ màmá mi Tinúọlá wà níbí báyìí, tẹ́ bá gbé nílùú òkè, àwọn tó máa ń hun aṣọ òkè,
wọ́n máa ń ṣe ó ní bó ṣe máa ń ṣe òwú yẹn báyìí èmi náà mọ̀ ń ṣe kékeré bọ̀ mi ìrántí mọ́ dáadáa ń sìn bọ̀ tó bá ṣe lójú mi màá grab ẹ̀ torí mo ti ṣe rí ó máa funfun ní ẹ rí aṣọ ṣe rí pé aṣọ tí wọ́n máa ń wọ aṣọ funfun wa yẹn tí wọ́n máa fi ń ṣètàgbè tó máa ń ẹ rí pé òwú wa yẹn náà máa fi ń ṣe kò ń ṣe refine òwú òwú wa yẹn náà máa fi ń ṣe ẹ rí bó ṣe ń dán yẹn so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé aṣọ yẹn òun ni wọ́n kọ́kọ́ irú àwọn aṣọ yẹn náà kọ́kọ́ wọ̀ kó tó di pé nǹkan change ṣe ọjọ́ téèyàn bá invent aṣọ ṣọ́jọ́ yẹn ló máa invent style ẹ rí artifact àwọn Ọ̀rúnmìlà míì tí wọ́n dà tó dàbí pé wọ́n wọ kaba so nǹkan improve nǹkan change ni even nínú fa agbádá tó ń mẹ́sọ̀ ọ̀nù fa ẹ̀ kò lè jẹ́rú agbádá yìí ṣe àwọn tó bá kàn pé agbádá it can't be like this akàn ó lè jẹ́ pé wọ́n kàn ṣe é dọ̀rọ̀ mi tán ní pé ọmọ Ọlọ́fin ṣàárẹ̀ ìgbà tó Ọ̀rúnmìlà ti lọ dálẹ̀ Ọ̀rúnmìlà ló ṣe àkóṣe Ifá fún Ọlọ́fin ara àwọn ọba tó jẹ nífẹ̀ẹ́ ní ìgbà ìwáṣẹ̀ kò bímọ Ọ̀rúnmìlà wá ṣàkóṣe Ifá fún ó wá bímọ nígbà tó bímọ Ọ̀rúnmìlà ti wá lọ ìrìn àjò ó ti pẹ́ gan ọmọ Ọlọ́fin wá ṣàárẹ̀ ìgbà tó ọmọ Ọlọ́fin ṣàárẹ̀ ìgbà tí Ọ̀rúnmìlà wá lálàá níbi tó wà pé kankan ti ń ṣẹlẹ̀ sọmọ Ọlọ́fin ó dẹ̀ ní Ifá tó yẹ kí Ọ̀rúnmìlà máa ṣe Ọ̀rúnmìlà ti sọ fọ́lọ́fin pé kó máa ṣe òun yẹn ìtùtù tán ní kó máa ṣe fọ́mọ yẹn kí nǹkan kan má bàa ṣe lọ́rọ̀ kan ṣá Ọlọ́fin ò ṣe bọ́mọ ṣe wá ọmọ yẹn wá sick Ọ̀rúnmìlà wá wò pé ọmọ tó Olódùmarè tọwọ́ òun bí kóun padà sílé bàtà Ọ̀rúnmìlà máa dé wọn lọ́mọ Ọlọ́fin ó ti kú Ọ̀rúnmìlà wá pé wọ́n ló pe òun Ifá ó ṣe ọmọ Ọlọ́fin o Ọ̀rúnmìlà wá bọ́ agbádá ẹ̀ ó wá fi sára ọmọ Ọlọ́fin ó wá gbé kinní imú wọn ló wá sí wọn lọmọ yẹn Ọlọ́fin wá jí padà torí ọmọ yẹn nìkan ṣoṣo ni Ọlọ́fin bí Ọlọ́fin ìgbà náà ni o Ọlọ́fin pọ̀ o Ọlọ́fin ò ń ṣe orúkọ is a title but kí ni mo ń try láti sọ ni pé agbádá tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn kò lè jẹ́rú agbádá tó ń wọ̀ sí kọ̀tán pè lágbádá ń gbà yẹn it's not the type of agbádá tó ń wọ̀ ń sìn ó lè jẹ́ pé type yẹn nígbà tó ń invent aṣọ tán ṣe mọ̀ pé àwọn bàbá wa náà wọ́n ní abẹ́rẹ́ kan tó máa ń pè ní okini tí wọ́n invent tó máa fi ń join aṣọ papọ̀ so okini yẹn the way tó ń ṣe máa ṣe ń gbà yẹn ó kàn lè jẹ́ bí tó kàn dàbí jàlábíà tó ń pè ní jàlábíà ń sìn ó lè jẹ́ òun náà ń pè lágbádá tó á kàn fi akíní ẹ̀ ńlẹ̀ báyìí bọ̀ nítorí pé ó fẹ̀ ṣe understand pé bó ṣe ó fẹ̀ òun náà ṣe pè lágbádá kò lè jẹ́rú aṣọ tó ń wọ̀ sí so tó bá sọ pé culture ló ń promote pẹ̀lú aṣọ tó wọ̀ ni mò ń tà láti sọ kò aṣọ tó wọ̀ yẹn ò ń ṣe culture because ẹni tó bá fẹ́ promote heritage á padà lọ wọ nǹkan tí àwọn ancient people wọ̀ tó bá fẹ́ promote àbí understand nǹkan tí mo sọ ń sìn because baba Ṣàlíṣì máa ń ṣe ó máa ṣe á lọ wọ aṣọ táwọn baba ńlá ẹ̀ ti wọ̀ á padà wọ̀ tó bá lọ sí Scotland tó bá láwọn ọdún kan tó máa ṣe Scotland bó ṣe máa múra nìyẹn kọ̀tẹ́ bá Google King James nsìn ẹ rí bó ṣe múra pé bó ṣe múra yàtọ̀ sí báwọn Britain ṣe múra nsìn bí bàbá Ṣàlí ṣe máa múra nìyẹn so culture yẹn òun ló máa rán wa létí pé báyìí la ṣe jẹ́ láti ilẹ̀ Ifá ní ó gbè wo ẹ̀yìn wò ó gbè wo ẹ̀yìn wò ẹni tó bá wo ẹ̀yìn wò nìkan ni kì í já sí kòtò ìgbà tí mo make comment mi ò bú ìyá àṣà àti ìtàn o torí ibi tí knowledge èèyàn bá mọ lèèyàn ń ṣe mọ wọ́n dẹ̀ ń gbìyànjú nípa history tó ń ṣe kọ́lọ́run kó máa ràn wọ́n lọ́wọ́ tó ní èjè Niger Congo làwa ń sọ mo comment tó bá some years ago ìgbà tí ò tí yé mi èmi náà ní èjè Niger Congo là ń sọ but ìgbà tí mo padà wálé tí mo ṣe research mo rí pé èdè tá à ń sọ yìí this particular language tí à ń sọ yìí kò ń ṣe Bishop Ajayi Crowther ló develop ẹ̀ it wasn't tí wọn ò bá sọ èdè yìí kí Bishop Ajayi Crowther tó dé kí ló rí develop
Ọ̀rúnmìlà that's ara ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tá a ṣe appreciate àwọn baba ńlá wa lénìí nìyẹn. Ara nǹkan táwọn colonial master máa ń ṣe nìyẹn. Tán bá invade ìlú yín, wọ́n á kọ ìtàn sílẹ̀ fún yín láti change orientation yín kẹ́ ẹ lè gbàgbé nǹkan tẹ́ jẹ́. Ọ̀rúnmìlà ló encode, ẹ rí i pé Ọ̀rúnmìlà ló codify Ifá. Àwọn baba ńlá wa ló codify Ifá. Àwọn odù tán sọ̀kalẹ̀ gbogbo message tí wọ́n give, ẹ rí i pé ó wà encoded nínú odù Ifá kọ̀ọ̀kan. Tó dẹ̀ jẹ́ pé tẹ bá pe babaláwo kan ní láì kọ sí ìwé o, because wọ́n á ní ẹ̀yin ò kọ sí ìwé, àkọsórí náà ni wọ́n ń ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ̀wé. Ìgbà tán bẹ̀rẹ̀ sí ń kọ̀wé náà bẹ̀rẹ̀ sí ń parọ́, because ìwé wọ́n fi brain control náà fi ìwé ṣe. Although we are lazy now, but brain control òun náà fi ìwé tán kọ sílẹ̀ ṣe. Wọ́n fi program àwọn èèyàn ni. Reprogramming òun nìwé. Ancient people ò kí ń kọ̀wé, wọ́n máa ń kọ nǹkan sára, but àkọsórí náà máa ń ṣe. Àkọsórí ni ancient people máa ń ṣe. Àwọn tó kọ bíbélì náà àkọsórí náà fi kọ́. Irú bí a ṣe wà ń sìn, ẹ̀wọ̀n káwọn babaláwo ń sìn, wọ́n máa ń gbé odù Ifá sórí ni. So tá a bá wá kọ síwèé ń sìn, àti wá kọ síwèé, àwa ṣe àkọsórí yẹn mọ́. Ṣé mọ̀ pé tó bá máa tó some generations, ṣé mọ̀ pé kò ní sí àkọsórí mọ́? Because àwọn new babaláwo wọn ò ní lè ṣàkọsórí mọ́. That's why tí mi ò ṣe support kan kọ̀wé Ifá. Mi ò support, I don't support it. Àkọsórí yẹn òun ni heritage wa. Òun dẹ̀ ni uniqueness. Pé kán wá ní universal pé ìwé Ifá kan o. No. Tẹ bá ti ṣe ẹ fẹ́ bà tradition, ẹ fẹ́ bà heritage jẹ́ ni. Káwọn babaláwo má máa jẹ́ kí àwọn ẹlẹ́sìn àjèjì máa sọ pé káwọn ẹlẹ́sìn àjèjì máa sọ pé ẹ̀ẹ̀kọ́ nǹkan kan bá lẹ́ẹ̀kọ́ nǹkan kan lẹ̀ don't give a damn ẹ̀ẹ̀kọ́ lẹ̀. Àwọn Júù wọ́n máa ń sọ fún yín pé tí ì bá ń ṣe àwọn òyìnbó tí wọ́n kọ 5 book of Torah wọn sínú ìwé, àwọn Obama kan kọ̀ọ̀kan sínú ìwé, Tanakh wọ́n máa ń gbé sórí ni. Àkọsórí ni wọ́n dẹ̀ máa ń kọ́ àwọn ọmọ wọn. It's to be passed from one generation to another. Àkọsórí náà máa ń ṣe. Àkọsórí ni wọ́n máa ń ṣe. That's why tẹ bá pàdé Rabbanic Jew, ṣé mọ̀ pé kì í ṣe eléyìí tó kọ sí ìwé yẹn o. Ẹni tó jẹ́ Rabbanic Jew tó ń gbé ní Brazil, tó dẹ̀ jẹ́ pé ó ń ṣe Rabbanic Jew, èyí tó ń gbé ní Morocco, ẹ̀wọ̀n káwọn Jew wà Morocco, èyí tó ń gbé ní Iran, mo mọ̀ kán wà ní Iran, èyí tó wà ní America, ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́ bá wọn sọ̀rọ̀ o. Ẹ béèrè question kan lọ́wọ́ wọn, nǹkan kan ni gbogbo wọn máa sọ jáde fún yín nínú Torah yìí. Wọ́n á sọ Torah yẹn fún yín, wọ́n á dẹ̀ sọ ibi tó wà fún yín. Bẹ́ẹ̀ náà ni babaláwo. Bẹ́ẹ̀ náà ni babaláwo. Tẹ bá pàdé babaláwo tó wà ní babaláwo tó ń gbé ní modern day Benin Republic, èyí tó ń gbé ní Cote d'Ivoire, èyí tó wà ní Brazil, èyí tó wà l'Amẹ́ríkà, èyí tó wà ní Ọ̀kà Àkókó, èyí tó wà ní Ìjẹ̀rò Èkìtì, èyí tó wà l'Ábẹ́òkúta. Ẹ wá béèrè question ẹyọ kan lọ́wọ́ wọn. Nǹkan ẹyọ kan ni o. Ẹ kàn lè sọ pé ǹjẹ́ Ifá tiẹ̀ sọ nǹkan kan tó ń lọ tó jẹ́ kí ni Ifá sọ fún wa pé ìgbà ò lọ bí òréré, ṣé mọ̀ pé most of àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ yẹn àmọ̀ pé inú Ifá lẹ̀ lọ̀rọ̀ yẹn ti wá. Pé kí ni ìdí tí Ifá ṣe sọ pé ìgbà ò lọ bí òréré. Àwọn babaláwo yẹn kẹ wá ní kólúkálukú kó send voice message sí yín. Ẹ rí i pé tó bá bẹ̀rẹ̀ sí ń kí wọn ò ríra wọn o, nǹkan kan náà ni gbogbo wọn máa sọ. Little ló máa fi yàtọ̀, torí pé èdè Ẹ̀gbá ò jọ t'Ọ̀yọ́, èdè Ọ̀yọ́ ò jọ ti Ẹ̀gbá. Ó máa díẹ̀ ló máa fi yàtọ̀, but the same thing náà máa padà sọ fún yín. Ìyẹn ni uniqueness wa. Pé ẹ lọ kọ̀wé Ifá, ẹ lọ ṣe léyìí, ẹ lọ ṣe ó wrong. Ẹ fẹ́ bà tradition jẹ́ ni. Kan tó ń pè ní tradition tó ń pè ní heritage nìyẹn. Ifá òun ni heritage yẹ.
kùránì tó sọ pé òun ló ń control ẹ̀ yẹn wọ́n gbé wá láti ìlú mi ni tó bá jẹ́ pé Buddha ni wọ́n gbé wá báyìí tó bá pé Buddhist làwọn Fúlàní àròlé Buddha ló bá jẹ́ báyìí tóró kò sẹ́ni tó lè lólé f'Olódùmarè wàá dẹ̀ máa argue blindly wàá ní Buddha náà ló ń jọ́ lọ́hùn lédè wa àbí kí ló máa sọ ẹjọ́ ayẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ṣé kò ń ṣe pé ó máa sọ pé Buddha lọ́lọ́hùn ó ṣó pé o ti lose pride ẹ nìyẹn ìjọ tó bá ti mọ̀ yẹn kó o tún rò pé ok Fúlàní ló wá àwọn Fúlàní ló wá indoctrinate àwọn baba ńlá mi tó bá jẹ́ Buddhism náà gbé wá ń gbà yẹn ẹjọ́ kí ni àwọn kí náà bá jẹ́ lé mo sọ lónìí tó bá jẹ́ àwọn òyìnbó járe Krishna ṣe hàn pé India làwọn gbogbo àwọn máa ṣe léni tí àwọn òyìnbó tó wá parí Krishna ni wọ́n táwọn Fúlàní jẹ́ Buddhism ẹjọ́ ta lè bá máa pè lọ́lọ́run Brahman ni ṣèbí Brahman ni creator God ní Hindu ẹni mélòó nínú yín ló wá gbà yí pé Brahman lolódùmarè tí má bèrè láwọn Muslim wá pé ṣé Olódùmarè tẹ́ bá sọ fún wọn pé ṣé Allah nínú Quran ṣé òun náà ni Brahma wọ́n á ní rárá o ẹ bèrè láwọn Christian pé ṣé Yahweh òun náà ni Brahma India wọ́n á ní no ṣùgbọ́n ẹ máa wo wọ́n wá sọ pé ṣùgbọ́n tẹ́ bá sọ pé Yahweh o kì í ṣe Ọlọ́run lédè wa o wọ́n á ní kí wá ní pé ṣèbí gbogbo ayé ló mọ̀ pé àṣẹ̀dá ni ipe so wọ́n ti sọ pé òun ni ó dá àwọn Israel yẹn ó gbọ́dọ̀ lórúkọ lọ́dọ̀ wa pé òun náà lọ́lọ́run torí wọ́n sọ pé Allah ló dá àwọn àràbò yẹn ó gbọ́dọ̀ lórúkọ lọ́dọ̀ wa òun náà lọ́lọ́run ṣùgbọ́n nínú history àwọn Hindu Brahma náà ló dá wọn ṣùgbọ́n ẹ gbà pé Brahma ni ẹ gbà pé Brahma ẹ gbà pé Ọlọ́run ni ṣe understand àkótí mo sọ sí so ó jẹ́ pé that means pé ẹni ọpọlọ wọ́n ti control brain your brain is under control that's just it wọ́n ti kó yín lẹ́rú ọpọlọ so ẹrú ọpọlọ ẹrú tẹ́ jẹ́ yẹn òun ló jẹ́ kẹ́ fi reject Brahma gẹ́gẹ́ bí Ọlọ́run òun ló jẹ́ kẹ́ fi reject gẹ́gẹ́ bí Yahweh yín òun náà ló jẹ́ kẹ́ reject Brahma gẹ́gẹ́ bí Allah so once ẹ bá sì lè gba tí wọ́n á bèèrè lọ́wọ́ pé Saturn ńkọ́ Zeus ńkọ́ ṣé Ọlọ́run ní léde wa àwọn á ní rárá o ṣé Allah ní léde rárá wọn á ní rárá once ẹ bá ti gbà wọn yẹn tó yẹ pé àìtàn ìlú mi nìyẹn tí àwọn yẹn lè sọ pé àwọn yẹn ní creator àwọn why ìtẹ̀sí máa wá impose Allah lé wa lórí pé Allah o òun lọ́lọ́run ìgbà tó dẹ̀ máa wá choose òjíṣẹ́ ẹ̀ kò choose ìran wa ó wá choose àràbó ó wá ní kí a tẹ̀lé Allah yẹn wípé gbogbo nǹkan táwọn baba ńlá wa ṣe sílẹ̀ tó ń parun ẹjọ́ ṣé kìí ṣe arúgún nìyẹn ṣé kìí ṣe arúgún nìyẹn so at the end of the day kí n sọ fún yín Abrahamic religion àti Christianity o àti Islam wọ́n fi ń gbalẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé ìsìn àwa ti sọ di ọ̀nà àtijẹ àti mu lọ́dọ̀ tiwa ọ̀nà àtijẹ àti mu tá a ti sọ lọ́dọ̀ tiwa yẹn òun ni ò jẹ́ ká lè sòótọ́ wọ́n fi máa is for conquest àwọn nǹkan kan wà tá a máa ń sọ ní church go and subdue the nation wọ́n ní kán lọ tẹ gbogbo orílẹ̀-èdè rẹ̀ ṣé bàbá yín náà sọ fún ni ṣèbá àwọn kan ni wọ́n fún ní order yẹn pé kán go yìí kán lọ subdue nation torí pé ẹ kì í interpret ìwé yẹn correctly ẹ máa ń tanra yín jẹ òun ni ò jẹ́ kẹ́ ẹ understand ìwé yẹn go ye and subdue the nation kí ni wọ́n ń pè ní subdue me it's also another word for subdue not the colonization because colonization ni pé they have to subdue you they have to suppress you gbogbo nǹkan títí yín wọ́n gbọ́dọ̀ subdue ẹ̀ wọ́n wá gbé yín sábẹ́ and that's why tán ṣe túntọ̀ yín kan fún yín pé mẹ́kàlẹ́ ti wá tán sọ fún yín pé ìtàn ìṣẹ̀dálẹ̀ yín o tó wà ní odùfà o ẹ má gbọ́mọ ẹ má kà á mọ́ so ẹ lọ subdue nation míì pé ẹ lọ tẹ nation rì go and kí ló ń pè ní nation people of same language ló ń pè ní nation orílẹ̀-èdè mo ti dárúkọ shrine tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojúbọ ló ń jẹ́ temple ojúbọ ló ń jẹ́ temple people of same language òun náà ń pè ní nation àwa ìran káàárọ̀ oòjíire ń sìn we are same nation pẹ̀lú àwọn tó wà ń Benin Republic nation kan ni wá
òyìnbó ló dé tó sọ wá di nation. Ní Nàìjíríà lẹ́ni there are many nations in Nigeria. Igbo is a nation. Hausa is a nation. Nations are people of same language, same culture, same tradition. Ìjẹ̀bú, Ìgbàrúnmọlẹ̀, Ọ̀kànlérúwọ Orúnmọlẹ̀, Èkìtì, orúkọ kan ni gbogbo wa ń jẹ́. Bó tiẹ̀ jẹ́ pé èdè yàtọ̀ díẹ̀díẹ̀, but we share the same thing. Kó tó di pé àwọn òyìnbó dé. Ẹ dẹ̀ rí i pé gbogbo ìlú yẹn náà, àwọn Orúnmọlẹ̀ yẹn náà ni. Bóyá ǹsìn, bóyá Ìjẹ̀bú Òde, bóyá Ọbàtálá ni wọ́n choose. Nǹkan kan dà lásán ni o. Tẹ́ bá máa dé Ìjẹ̀bú-Fẹ̀, ó lè jẹ́ Ògún. It's still the same thing. You see now. Nǹkan tó ń pè ní nation nìyẹn. Àwọn orúkọ tí wọ́n dẹ̀ ń jẹ́ náà is the same thing. Kọ́ládé, kinní kan, all those names. Orúkọ tẹ́ máa sọmọ ní kinní, òun náà lẹ máa sọmọ lẹ́kìtì, òun lẹ máa sọmọ lẹ́kọ̀ọ́, òun lẹ máa sọ wọ́n ní ibi tí wọ́n pè ní Benin Republic lénìí, ibi tí wọ́n pè ní Ifẹ̀ Àtàpẹ̀mẹ̀, the same name lẹ ń jẹ́. So that you guys are nation, people of same language, but èèyàn kan pàṣẹ fún àwọn kan, not your forefathers now, because they brought the book for you. Wọ́n dẹ̀ kà á sí yín létí pé go ye and subdue the nation. Ìwọ náà á sọ pé we are called to subdue. Wọn ò kọ́ ẹ láti subdue. You have been subdued. Igbo tó ń sọ̀rọ̀ ń sìn, he is subdued. That's why he's talking like that. Odindi ọba, ó ti wà subdued. So when they subdue you, they will later wá gbalẹ̀. Ajagunbalẹ̀ ni wọ́n. Ilẹ̀ náà fi ń gbà. Ilẹ̀ náà fi ń gbà. They now put a fear in your heart so that wàá lè jẹ́ zombie ẹ̀sìn. The fear tó ń create in hell, àlùjọ́nà, Jahannama, heaven, hell, is a control, is a fear. Fear náà fi create so that ẹ lè máa bẹ̀rù. Check and balance náà fi ṣe. Ipe anybody o tí ò bá ti ṣe o, ó máa jóná, because it's just to control you. Àti kékeré náà ti sọ yẹn fún yín. Bí wọ́n ṣe tójú yín bá fọ́ tẹ́ ẹ̀ bá gbàgbọ́, tẹ́ bá ń sọ pé Amẹ́ríkà lè ní ṣe, àwọn kan kọ́ ló la Amẹ́ríkà, ṣùgbọ́n gbàbẹ̀ lọ́wọ́ wọn ni. Àwọn kan ló ní Brazil ni, àwọn kan ló ní Cuba, àwọn kan ló ní Haiti, àwọn kan ló ní gbogbo ibẹ̀ yẹn. Àwọn èèyàn kan ló wà níbẹ̀ tẹ́lẹ̀. Àwọn Europe náà ló dẹ̀ lọ. In the name of Jesus, òun náà fi gba gbogbo ilẹ̀ wọ̀nyẹn o. Àbí ojú lásán, pẹ̀lú idà, pẹ̀lú gbogbo ẹ̀ náà fi lọ jagun. Lọ́dọ̀ sọ pé recently, ṣé last year ni, bàbá Ṣàlí lọ sí Barbados. Wọ́n lọ ń bẹ àwọn tó wà ní Barbados. Wọ́n ní kó má bínú sáwọn. Wípé bàbá wọn ló ṣẹ̀. We cannot correct the mistake of the past, but we can amend the future. Bàbá ni, ṣebí òun ni bàbá Ṣàlí, òun ṣáà ni olórí Church of England. Ṣebí àwọn olóòṣà Barbados, ṣebí wọ́n fún lómi, ṣebí ó mú tó jókòó sáàrin wọn. Ṣebí fídíò yẹn, ṣebí gbogbo alárí. So ìwọ tó wá jókòó under brain control, o fẹ́ manipulate wa, o fẹ́, ó ní tó bá ní agenda tó ní, why are you coming online to wá attack ìṣẹ̀ṣe? O dẹ̀ fẹ́ ká dákẹ́, a lè dákẹ́ o, because ẹni tó bá sọ̀kò sórùlé á gbóhùn onílé. So o fẹ́ kí àwọn Fúlàní, o fẹ́ kán gbalẹ̀ wa. That is it. Because orí àpèrè tó wà yẹn, tó fi dẹni àpésìn, tó fi dẹni ọlá, tó fi dẹni iyì, tó fi di ẹni pé arúgbó á kúnlẹ̀ fún ẹ, àgbàlagbà á kúnlẹ̀ fún ẹ, gọ́vnà á kúnlẹ̀ fún ẹ, wọ́n á dọ̀bálẹ̀ níwájú ẹ. Àwọn oníṣẹ̀ṣe ló dá àpèrè yẹn lẹ̀. Àwọn ló preserve àpèrè yẹn. Tí wọn ò bá gáì láti preserve àpèrè yẹn, tó bá jẹ́ pé bí wọ́n ṣe ti gba Ìlọrin, eléǹpé
emir ló wà ní núpélé ní o, kò ń ṣe Eléǹpé mọ́ o. Eléǹpé ń dé adé o. Emir bíi ti Ìlọrin ló ṣe ń dé kinní o. Elédùwé tí wọ́n sọ̀tàn ẹ̀ ó ń dé adé o. Kò sí Elédùwé mọ́ o. Emir ló wà ń bẹ̀ ńsìn. So emir tó bá yẹ pé emir ló ti wà ní ìlú tiẹ̀, báwo ló ṣe fẹ́ rọ́ba jẹ? Torí wọ́n á ti kà yín náà mọ́, wọ́n á ti kà bọ́n ṣe pé Ìlọrin lẹ́mírèètì báyìí, wọ́n á ti kà yín mọ́ Emirate. Ẹ wà nílùú bàbá yín, dẹ̀ di ẹrú for life. Kó o wá ní lílé ìjọba kò ní lè kàn ẹ́ mọ́. Ṣùgbọ́n nǹkan tó preserve ayé tó wà lénìí, tó wá dẹni yìí, tó di ẹni ẹ̀yẹ, òun ló wá jáde tó wá bẹ̀rẹ̀ sí ń condemn. Torí pé o fẹ́ lọ náàkì 70 virgin tó bá dé àlùjọ́nà. Tó wáyé pé nǹkan tó promise ẹ nìyẹn, pé tó bá dé àlùjọ́nà o fẹ́ lọ náàkì 70 virgin. Àwọn virgin yìí àràbó dẹ̀ ni wọ́n. So bóyá nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn. Ṣé ti rí pé àlùjọ́nà gan rádaràda ó pọ̀ lálùjọ́nà. Wọ́n àtọkùnrin kan bá jókòó ti virgin obìnrin 70. Ẹjọ́ ṣọkùnrin yẹn gan ṣó máa lálàáfíà. Ṣé wọn pé wọ́n ní ayé ìbáyìí wọ́n ní ẹ̀wọ̀n lè mọtí, ṣùgbọ́n tó bá dé àlùjọ́nà wọ́n máa mọtí o. Wọ́n máa mu ọtí lálùjọ́nà o. Máa mọtí. So torí kan tó fẹ́ jẹ, torí mi ò mọ èrè kankan tó wà nínú mi ò mèrè tó fẹ́ lọ rí, mi mèrè tó fẹ́ lọ gbà lálùjọ́nà. Èrè kan tá a gbọ́ ni pé wọ́n máa kó virgin obìnrin 70 fún yín. À ń torí bẹ́ẹ̀ o ní láti o ò dẹ̀ nílè wọ ọgbà ìtẹ̀rọ̀ torí bó ṣe ń ṣe yìí. O ò lè wọ ọgbà ìtẹ̀rọ̀ kò torí pé o ò gbọ́ ti fá. Ó ní àkèrègbè ẹlẹ́yọ̀mọ̀yọ, ẹni gbọ́ ti fá, ifá gbọ́ tirẹ̀. Béènìyàn ò gbọ́ ti fá o, ifá ò gbọ́ tirẹ̀ o. Àkèrègbè so o ò gbọ́ ti fá, so o ò lè lọ ọgbà ìtẹ̀rọ̀. Tó bá tiẹ̀ dé ìtaná máa sá ẹ sí. O ò lè wọlé Àjàgùnmàlè. So gẹ́gẹ́ bí ọba, nígbà tó bá parí, ó wà nílé ayé ìsìn kan nínú Ifá, àwọn ọba ó tún ní ààyè tí wọ́n ní nílé Olódùmarè, torí pé ó ní ó ń preserve Olódùmarè. Ṣùgbọ́n Ifá ti sọ fún wa pé ìṣẹ̀ṣe ni olórí orò ní ìwà ọ̀run, ibi tọ́lọ́run wà, ibi tọ́lọ́dùmarè ti wá wà, kì í ṣe ọlọ́run àjèjì. Mo ti sọ fún ẹ nígbà kan pé tó bá ṣúọ̀ pé Allah lọ́lọ́run, ṣe fídíò sórí gbogbo reverse psychology tó ń ṣe fún wa, má ṣe mọ́. Wàá ní pé tó bá jẹ́ Allah, pé gbogbo ọlọ́run àjèjì, pé kó Olódùmarè kó fà wọ́n tú. But you don't have that guts. O ò gbọ́ ti fá, o ò lè wọlé Àjàgùnmàlè, so o ò lè ríbi dé sí. Àwọn alálẹ̀ wọn máa reject ẹ. So kí wá là gbogbo nínú pẹ̀lú nǹkan tó ṣe báyìí, according to Ifá, gbogbo ìgbádùn ẹ̀ ò kọjá ayé. So tọ́lọ́run bá tó bá ti dé bí àgbáńrè tí wọn náà dàgbà tó dògbó, tó wá sọ pé wọ́n ní tí mo bá dàgbà tí mo dògbó, àjùlé ikin ni mò ń rè, o ò lè rájùlé ikin wọ̀. So wàá wá lọ ṣe ẹrú lọ́dọ̀ àwọn Arab. Ṣebí you are deluded. Ó lọ sí ìlú wọn jọ sí, lẹ́yìn tí wọ́n fún ẹ lóúnjẹ tán, wọ́n treat ẹ bí as nobody, no regard for you gẹ́gẹ́ bí ọba. O sá wálé, wọ́n tẹ́ ẹ sílẹ̀, ilẹ̀ ń gbóná mọ́ ẹ. O dẹ̀ mọ̀ pé èèwọ̀ ni orí adé kì í sùn ta, o sá padà wálé. So ìgbà tó bá wá lọ ṣẹrú lọ́dọ̀ àwọn yẹn nínú ẹ̀mí, báwo náà ṣe máa treat ẹ? Torí wọn ò lè fún ẹ virgin kankan, you are only deluded. Wàá wá lọ ṣe ẹrú àwọn Lárúbáwá. Èhó ó jẹ́ ọba, àwọn alálẹ̀ ò lè gbà ẹ́ because you are rebellious. Wàá wá lọ ṣe ẹrú ọmọ ọ̀dọ̀ because náà ẹrú ni ó ti accept pé ẹrú ni ẹ́. So Allah dẹ̀ ti gbé ẹ lẹ́rú báyìí. Allah ti gbé ẹ lẹ́rú. So tó bá wá darúgbó tó dògbó, wàá wá lọ ṣe ẹrú lálùjọ́nà.
ó ní torí pé báwa ṣe sọ pé a ní ọ̀run yìí ẹ bá study Judaism every race ló lọ́run títí ẹ̀ every race ló lọ́run títí ẹ̀ so wàá wá lọ sí ọ̀dọ̀ àwọn àròbọ́lọ̀ wàá lọ máa ṣe ẹrú bẹ̀ wàá lọ máa ṣe ẹrú torí wọn ò kà ẹ́ sọ́ba wọn ò rí gáàdì tó wáyé kí wọ́n ní respect fọ́ba kò yẹ kán tẹ́ ẹ sílẹ̀ bí ẹran ẹgbẹ́ ránṣẹ́ máa tẹ́ ẹ sílẹ̀ bí ẹran wọn ò lè tẹ́ ẹ sílẹ̀ bí ẹran àwọn ọmọ ọba wọn kì í tẹ́ wọn sílẹ̀ bí ẹran mo wo fídíò yẹn wọn ò tẹ́ wọn sílẹ̀ bí ẹran ìgbà tí mo ṣe máa ń follow Prince Mohammed mo máa ń rí gbogbo kinní yẹn tán bá ń ṣe kinní wọn ò tẹ́ wọn sílẹ̀ bí ẹran bó ṣe ń tẹ́ ẹ̀yin tán máa tẹ́ yín bí ẹran tán bá fẹ́ ṣe kinní tiwọn special ni wọ́n ń ṣe fáwọn ọmọ ọba wọn special wọ́n máa ń ṣe fáwọn ọmọ ọba wọn wọ́n á gbé ṣẹ́rí fóòmù báyìí nínú kinní wọn yẹn wọ́n á gbé fóòmù sílẹ̀ fún wọn ajájú ọmọ tiẹ̀ ń fún lọ́mú so àwọn tí wọn ò rìgáàdì ẹ bí èèyàn nígbà tó wà láyé àwọn olówó á fẹ́ lọ bá jọba ẹ wò ó wọn ò kà ẹ́ séèyàn torí ìgbà yẹn ó ṣe fídíò ó láti crown prince kìíní kan ó tiẹ̀ tó lẹ́ni tó bá lọ go through irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá tún padà ṣe ìṣẹ̀ṣe olórí ẹ̀ ò pé táwa lórí ẹ̀ wá pé ó lọ ibi tí wọ́n ti dignify yẹn ṣé gẹ́gẹ́ bí ọba ń sìn tó bá tó àyè kó fẹ́ tẹfá báyìí ṣọ́ máa ṣe é bí ajá mo kàn fi sọ̀rọ̀ àbí kó fẹ́ dóṣù òrìṣà ṣọ́ máa ṣe é bí ajá tó bá ń ṣèṣẹ̀ṣe ìlú ṣèbíwájú ló máa wà wo bí àṣà ẹ ìṣe ẹ bó ṣe pọ́n ẹ lé pẹ̀lú bó ṣe ń ṣe rádaràda ẹ àwọn àgbà wọn á tún ṣìdéwájú ẹ wọn á sì dọ̀bálẹ̀ fún ẹ wọn á sì pọ́n ẹ lé àṣà tó ìṣe tó wá gbé ẹ tó sọ ẹ dèèyàn tó sọ ẹ dẹni àpésìn tó sọ ẹ di ẹni iyì ẹni ẹ̀yẹ tó yẹ pé tó bá dé anywhere wọn á sọ pé lágbájá ti dé o ọba báyìí ti dé o ìyẹn ló wá sọ pé kó parun pé ṣùkọ́ kàn máa wọṣọ nìkan tẹ bá ti ń wọ aṣọ you are nobody again anybody ló lè wọ anybody ló lè wọ àgbádà ṣèbáwọn Fúlàní náà ń wọ àgbádà ṣáwa nìkan ló wọ àgbádà ni àbáwọn Fúlàní kì í wọ ni Fúlàní náà ń wọ náà kì í ṣe àgbádà lẹ fi ń jẹ ọba ó ní nǹkan tí ọba ń jẹ tẹ́lẹ̀ ikùn mo wo fídíò àwọn òyìnbó kan power of a king wọ́n máa ń transfer agbára ni wọ́n máa ń transfer agbára ni nílùú òyìnbó wọ́n máa ń transfer wọ́n á pass agbára yẹn ni ó wà lára orò tán máa ń ṣe òun lọ lẹ́nu ọba fi máa ń kàlú nǹkan tẹ́nu ọba máa fi kàlú ẹ̀ nìyẹn abẹ́rù pójú lásán ni èèyàn kọ́kàn fi ń control ayé yẹn kọ́ la ṣe léde. so nǹkan tó sọ ẹ́ dèèyàn òun ló wá ní kán parẹ́ ó wá ní gbogbo àwọn ọba tó kù àwọn ọmọ ọkọ ọmọ agbẹ̀yìn tẹ́ ń ṣe àwọn èèyàn ọmọ ọkọ tó ń ṣe àwọn bàbá wa ti parí ọ̀rọ̀ ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ wà ọmọ agbẹ̀yìn tẹ́ ń ṣe wà ọmọ agbẹ̀yìn tẹ́ ń ṣe òun ló máa ń tún nǹkan tí wọ́n bá ṣe nílé náà máa tún ṣe tó bá dé ojúbọ àwọn baba ńlá ẹ tó rí pé koríko ti hù síbẹ̀ wàá ní kán mú ọkọ́ bóyá àwọn aṣáájú ẹ wọ́n wà brainwash wọn ò ṣe dáadáa ìwọ á lọ síbẹ̀ wàá mú ọkọ́ wàá ní kí wọ́n ro wàá ṣe wàá túbẹ̀ ṣe bí bàbá onírìṣà ṣe ń ṣe. ìfẹ́ dárúkọ olórí mo dárúkọ olórí bọ́ mi ìfẹ́ dárúkọ ẹ̀ mọ́ torí ẹ̀gùn tó wà lórí ẹ̀ lágbára gan sí yé orí yèyé ẹ̀gùn tó wà lórí ẹ̀ ó ní agbára gan mo ṣe dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan mo fíìlì ẹ̀ gan lára. so represent ancestor o represent ẹ̀ ìmúra tó mú yìí tó sọ pé ó jẹ́ kọ́ṣù ẹ̀ yẹn lọ wá artifact Ọ̀rúnmìlà tó múra bẹ́ẹ̀ yàtọ̀ sí ìlẹ̀kẹ̀ àtọ̀pá àṣẹ àtàdé it's just a modern is culture máa involve ni
kọ́ṣọ̀ máa involve ni kọ́ṣọ̀ máa involve ni kọ́ṣọ̀ máa involve ni kọ́ṣọ̀ máa àwọn British á sọ year tí wọ́n invent suit so bàbá ńlá wọn ò wọ suit tẹ́ sọ di aṣọ Christian lénìí kò ń ṣe aṣọ Christian torí àwọn Christian ò wọ suit láyé àtijọ́ torí ọdún wo ni suit dé. mo rántí ìgbà kan ní ṣọ́ọ̀ṣì wa ní London bíi bàbá tó jẹ́ bàbá mẹ́ẹ̀dáyé ṣe wọ́n wá sọ pé àwọn pásítọ̀ wa wọn ò gbọ́dọ̀ máa torí àwọn pásítọ̀ wa especially pásítọ̀ church mo ń lọ wọ́n like lọ́jọ́ Sunday bíi pé kán wọ aṣọ wa ẹ mọ̀ pé CAC like aṣọ wa CAC ẹni tó bá ń lọ sí CAC ẹ ti mọ̀ pé CAC jẹ́ in fact ìró àti bùbá mo rí lady kan wà ní church wa tó sá lọ ọmọ Benin ni ó ní bá a ṣe máa ń múra sẹ́wọ̀n CAC like kan so àwọn pásítọ̀ wa náà bùbá wọn á dé fìlà bọ́n ṣe máa ń múra every Sunday nìyẹn wọn kì í wọ súùtù bí bàbá ṣe sọ bàbá ní pé wọn ò gbọ́dọ̀ máa wọ kinní mọ́ o wọ́n ti pass circular o àwọn pásítọ̀ wa wọ́n gbọ́dọ̀ máa wọ súùtù o torí súùtù láṣọ pásítọ̀ ẹ jọ but 300 years ago ṣé àwọn pásítọ̀ wọ súùtù jáṣọ Christian ní kí n ṣaṣọ Christian even àwọn wo ló invent súùtù àwọn Illuminati ló ní súùtù àwọn Illuminati àwọn ló ní súùtù Illuminati ló ní súùtù àwọn ló ní black suit èmi black suit náà kọ́ invent àwọn ló ní aṣọ wọn ni aṣọ tá a máa ń pè láṣọ kwaya aṣọ orin yẹn aṣọ àwọn Illuminati ni tí gbogbo wa máa wọ aṣọ kwaya yẹn tá a máa wọ tó máa ń kanlẹ̀ yẹn aṣọ Illuminati ni tẹ bá rí àwọn Illuminati tán bá fẹ́ wọ kinní wọn àwọn náà máa ń ṣàkànwọ̀ wọn á kàn lẹ́ẹ̀mẹ́ta ẹni tí wọ́n máa wọ̀ ẹ wá náà láṣọ Christian òun láṣọ kinní òun so kò ń ṣaṣọ Christian kọ́ṣọ̀ involve kọ́ṣọ̀ involve kọ́ṣọ̀ involve kọ́ṣọ̀ involve kọ́ṣọ̀ involve kọ́ṣọ̀ involve yes àwọn bàbá wa ló ṣe aṣọ òrìṣà ńlá alábàáláṣẹ ló ṣaṣọ fún wa yes but at the same time tí ẹ wá lóun wá gbádáǹsì tó gbé abetí ajá tó wá lòun ṣàṣà ask yourself 500-600 years ago did my forefather ever dress like that àṣà ìfọwọ́ṣe àṣà wàá pa kájà ni bí ọlọ́ta ṣe máa ń ṣe yẹn bí ọlọ́fin àdìmúlà ṣe máa ń ṣe yẹn ìyẹn ni àṣà torí ìyẹn làwọn ancestors ń ṣe that was how they dress ẹ wo statue Odùduwà ṣe fẹ́ máa rí pé ó pa kájà ni Odùduwà statue tẹ́lẹ̀ kì í ṣe kájà lẹ́rí tó pa ni ṣùgbọ́n pa kájà ni irú bàbá mi ìgbà tó wà láyé bàbá mi láì kó máa pa kájà bàbá mi máa ń pa kájà pẹ̀lú aṣọ funfun bàbá mi láṣọ funfun tó kù aṣọ ọgbọ̀n náà máa ń pa aṣọ funfun lọ́dọ̀ wa bàbá mi á wá pa kájà báyìí á wá jókòó báwọn bàbá wa ṣe máa ń múra ní ọ̀dọ̀ wa ní ayé ìgbà tiẹ̀ nìyẹn á pa kájà ní á jókòó á náà ọmọ ọba mi rè ní o ọmọ ọba lèmi o yes pride yẹn tiẹ̀ wà fún wọn pé they are royal kò dàbí ìsìn tó máa pa kájà ni that's the ancient kini yeah it's good to promote our aṣọ òkè which is good but o ò lè sọ pé téèyàn bá ti wọ aṣọ òkè wa báyìí ìyẹn ni culture so nǹkan tó jẹ́ sacredness tó jẹ́ spirituality ìlú kó parẹ́ orúkọ Allah yín yẹn náà fi ń bẹ́ orí àwọn èèyàn kiri nínú igbó náà àbí kìí ṣe orúkọ ẹ̀ náà fi ń bẹ́ àwọn èèyàn wọ́n bá ń bẹ́ wọn lórí tí wọ́n wá ní Allahu Akbar Allahu Akbar àbí kìí ṣe orúkọ wọn tó fi ń bẹ́ àwọn èèyàn lórí kiri nínú igbó nìyẹn o ò promote anything o fẹ́ kó bá wa ní àdè nígbà fún ẹ wọ́n ní àgbàrá ò ní kí onílé kílé má wò onílé kọ́ ni wọ́n ní sọ kò ní gbà fún àwa ò ní gbà fún ẹ o
ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi, orun ti ń kùn mí, mo jí ṣe ṣóò ni, mo tún fẹ́ padà sùn. Mo dúpẹ́ o, ẹ ṣé o, ẹ̀yin, ẹ jẹ́ kí n gbọ́ orin Benny Lee, ká fi tẹ́nítẹ́ní tàkísà ní tàtú. Kí ni táìtù orin yẹn o? Àṣà wa kọ́. Mò ń bọ̀, ẹ jẹ́ kí n wọ́ orin Benny Lee, ká fi round up. Mò ń bọ̀ ná. Benny Lee náà ni, orí Benny Lee náà ni mo wà báyìí. Okay. Jẹ́ á gbórin Benny Lee ká fi parí ẹ̀. Tẹ́nítẹ́ní tàkísà ní tàtàn. Gbogbo Ìbàdàn. Ọmọ aládé tó sọmọ lábùdí. Gbé wa lékè. Oh, a fi orin Benny Lee, a fi round up. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi. I'm going back to bed now. Ẹ ṣé gan. Ní wàrà wa tì láṣẹ Èdùmàrè o. Àwa là máa wá. Tí ò bá rẹ̀ mí, I think it's better if I can do a show around 10 p.m. that I want to start again bá ṣe máa ń ṣe. But tá bá máa bẹ̀rẹ̀ yẹn, a máa ṣe clubhouse pẹ̀lú ẹ̀. Reason is that tá bá ń ṣe program, tí a máa ń ṣe ń gbà yẹn, àwọn èèyàn máa wà ní club, ẹ máa log in sí clubhouse, a máa mute yín, but ẹni tó àbí bí ìgbà mi ṣe àwọn ká máa ṣe àwọn program kan tó yẹ pé ó máa jẹ́ bí discussion, a máa fẹ́ káwọn èèyàn kan dá sí. Ṣé ti understand? People will come and talk, so we will start that program again tó yẹ pé ó máa jẹ́ talking program. Ṣé understand right? So you can join. The reason tí mo ṣe prefer clubhouse ni pé clubhouse máa ń save program, then people can go back láti gbọ́. Then number 2, clubhouse máa ń save program, so àwọn èèyàn lè padà lọ láti gbọ́. Then you can bring more people up. TikTok you can only bring 8 people. Clubhouse 50 people can be up at the same time. Just like moderator, I can moderate one. But
tó bá fẹ́ dàbẹ̀rú wọ́n á gbé ẹ sísàlẹ̀ tó bá tẹ̀lé òfin ó tán. But we can have more people. So that's me. Like TikTok yìí ó wà okay, wọ́n gift, they give gift, but to me mo máa ń like irú nsìn Facebook ti change system wọn 30 days ni wọ́n fi wá ń sìn ẹni tá a bá ṣe wọ́n máa delete after 30 days, but at the same time within that 30 days people can still be coming to learn from what you have said because tó ti ṣe sílẹ̀. Ẹni tó bá miss you can come back to listen. Ẹlòmíì á tún cut ibi tó like ń bẹ̀ á lọ play ẹ̀, but TikTok tẹ bá ti ṣe tán báyìí ó ti parí nìyẹn, kò wá saved. So gbogbo kíní yẹn ni ò jẹ́ kí TikTok yẹn encourage mi. Mo ti ṣe program, mo ṣe bí live bí 3 lórí TikTok, tí bá ṣe parí ẹ̀ ó ti parí nìyẹn. Mi ò wá encourage láti máa kí n kàn ṣe program kí gbogbo ẹ̀ dẹ̀ disappear bẹ́yẹn, ṣe mọ̀, kò encourage mi ò dẹ̀ mọ̀ gbogbo àwọn kíní yẹn lò. Àwọn app àwọn guru ni àwọn tó mọ̀ ń lò tẹ́ pé tí wọ́n bá ń ṣe live yẹn báyìí wọ́n máa stream èmi ò mọ̀ ṣe mi ò kì í ṣe app guru. So gbogbo kíní yẹn òun la ṣe choose pé ká ṣì wà lórí Facebook, tó jẹ́ pé orí Facebook náà la ṣáà dẹ̀ ti bẹ̀rẹ̀, àbí Facebook kọ́ la ti bẹ̀rẹ̀, òun láti bẹ̀rẹ̀, tọ́lọ́run dẹ̀ gbà fún wa, tí a reach out to so many people tí wọ́n dẹ̀ ń gbọ́ program wa. Ètò táwa ṣe lénìí ó fa awakening gbogbo àwọn ọba wa tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́rù máa ń bà, ẹ mọ̀ tí irú àwọn Olúwo fẹ́ máa tó ń kó láyà jẹ. Ẹ rí pé lénìí most of àwọn ọba wa tó jẹ́ Muslim lénìí wọ́n ti proud, wọ́n ti ń fira wọn hàn bí Olúwo báyìí. Wọ́n máa ń ṣe ní secret tẹ́lẹ̀ ni, but now they don't do it again. Secret ni wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, but these days kò sí yẹn mọ́. Àwọn náà ti ń bold. Tó bá yá ẹ kàn rí pé àwọn ọba yẹn wá láwọn òṣèré Islam wọn ni, but àti lè declare ara wọn fully oníṣẹ̀ṣe torí system Nàìjíríà kò tí ì fún wọn láàyè. But the more the awakening come, the more they wake up. The more they wake up. So ẹ ṣé gan o, mo dúpẹ́ o, àníwá ara wa tí o láṣẹ Èdùmàrè, ó dìgbà kan náà. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé.